ṣẹgbọn sọsọ tó order to give out lánàá ó lóun pàṣẹ gbogbo àwọn military kan jáde kan crush àwọn kò tiẹ̀ wá sọ pé kò tiẹ̀ dárúkọ Boko Haram ó láwọn terrorist kìíní kan kò dárúkọ méjì àlá ó ní àwọn àti àwọn separatists ó ní ká lọ crush wọn àwọn náà pè separatists àwọn táwọn jíjà gbára àwọn táwọn béèrè fún self determination especially àwọn Yorùbá ṣe é rántí pé ó ti lé ní 2 years tí Tinubu ti wà lórí oyè as the president láti May 2023 and now we are in July so that's over 2 years and almost 2 months gbogbo bàtà ń pa ènìyàn the last 2 years tí wọ́n rape tán lọ ń dáná sun àwọn villages tán gba ìlú máwọn ará Benue Plateau ọmọ ará Ondo state Enugu Bauchi gbogbo ẹ̀ Taraba tí wọ́n ń gbalẹ̀ lọ rẹpẹtẹ tí wọ́n brandish different kind of weapons tí wọ́n ṣu ẹ̀ òfúlẹ̀ táwọn méjì lọ ń dá lọ pẹ̀lú àwọn bandits àwọn terrorists Tinubu rí òkú sọ̀rọ̀ gbogbo bá ṣe ń kó àwọn repentant Boko Haram soldiers sínú the pure and the military ní Nàìjíríà Tinubu òkú wúkọ́ pàtó lágbára lé ní tí o mọ̀ ṣe gbọ́dọ̀ ó lè wá gbé ní ẹ̀wú kọ́ àwọn mẹ́sàn-án ní ìgbà tí ó wù mí èmi ṣe bẹ́ẹ̀ lẹ́fẹ̀ẹ́ from May 25 to May the president yẹn ẹ̀ ṣe láti láti bá àmì tó yìí you have become an elder and that will be you will die within this 2 years you will be family kó gbogbo ayé kẹ́kẹ́ ẹ̀ka yẹn ẹ̀ ṣe báyìí wá ọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ ìgbà àwọn ọmọ Yorùbá fẹ́ kàfà ìgbà one thing I will for your life ó wọ́n kàfà casket ní kàfà ṣe honorable ṣe diamond that one ṣe go even kàfà ṣe ìyàrá ìyàrá àbọ̀n láyé whatever it is fẹ́ kàfà ìgbà one thing I will for your ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ ẹ káàárọ̀ according to the time ibi tí olúkálùkù wa bá wà mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáláyé ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí Koiki Media bringing the world closer to your doorstep a kí gbogbo èèyàn olólùfẹ́ wa a kú bójú ọjọ́ ṣe rí a dẹ̀ kú àforítì tí a bá wọlé olóríire àkọ́kọ́ kí mo kí ọ̀gá mi Mr. Ọláyọmí Kóìkí mo kí yín sà ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú kó lè dá ẹ kú àdúrótì wa ẹ kú májẹ̀óbàjẹ́ tí ẹ̀ ń ṣe láàárọ̀ lọ́sànán lálẹ́ lóru ẹ jọ̀ọ́ ẹ bá wa gbọ́wọ́lé share button èrò tó wà lórí program yìí ó low gan tí ò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀ torí pé a máa ń wo ọ̀rọ̀ tí ò kàn wá a rí bí èrò ṣe máa ń pọ̀ lórí àwọn program bẹ́yẹn eléyìí ló wá kàn wá o ti ibí bàyìí gangan ló kan àwa nítorí pé ká máa sọ̀rọ̀ bóyá à ń wáyàwó lórí afẹ́fẹ́ kan ká máa ṣe kinní kan á jẹ́ wípé èmi á sọ wípé a à tíì mọ ohun tó kàn nígbésí ayé wa nítorí pé á ṣẹlẹ̀ wọ́n ní á ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ gbogbo àwọn ọmọ Yorùbá ẹ má mà jẹ́ ká bẹ̀rù kí ló ń bà wá lẹ́rù ikú ti wà ní ẹ̀yìnkùlé olúkálùkù already bá ṣe máa defend ara wa ni kẹ́ ẹ jẹ́ ká wá bẹ́ẹ̀ni kò sí nǹkan tó kàn wá pẹ̀lú nǹkan tí ẹnìkan ń sọ pé bóyá kán lọ máa pa àwọn agitators kò kàn wá bẹ́ẹ̀ni tí wọ́n bá fẹ́ wá pa gbogbo wa kán máa bọ̀ this time around a bẹ̀rù any one of them ikú ti wà lẹ́yìn ilé wa already so why we fear kí ló ń bà wá lẹ́rù mi ì fẹ́ kú kan ò lè joyè ilé bàbá tèmi o bẹ́ẹ̀ni that is the fact bẹ́ẹ̀ni kò dẹ̀ sí nǹkan kan tó ń bọ̀ nínú igbó kan tó lè máa dún mọ̀huru mọ́ wa bẹ́ẹ̀ni ẹni tó bá ń bẹ̀rù ni kó lọ máa bẹ̀rù àwa ò bẹ̀rù if you like fear àwọn other country tán gba òmìnira ní àgbáyé
wọn ò bẹ̀rù kán tó gba òmìnira àbí ẹ rò bóyá ọ̀fẹ́ ná fún wọn ni? Òmìnira ò ń ṣe ọ̀fẹ́, má jẹ́ kán deceive ẹ. Yes, má jẹ́ kán tàn ẹ́. Òmìnira kò ń ṣe wí pé ẹ jẹ́ ká lọ máa bẹ ààrẹ bóyá cooperate pẹ̀lú, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Yes, ẹ jẹ́ ká dìde ká jà fún ẹ̀tọ́ wa at the right time kó má bàá pẹ́. Èyí tán ti tàn wá ó ti tó. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí, ẹ bá wa tẹ share button, ọwọ́ tẹ́ fi ń tẹ share button náà ẹ ní fi gbọ́mọ sí. Ẹ já tẹ̀síwájú ká máa gbọ́ ọ̀rọ̀ bàbá wa yẹn. I have told you, mo ti sọ several times, agenda Fulani ni Tinubu wa carry out. Agenda Fulani ló wá carry out and display it to everybody's knowledge. Who care? Tinubu is ready to sell ọmọ Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá fún Fulani. The question is, ẹ sì sàmì Mr. President alágbára, ìkankan náà ló máa ṣẹlẹ̀ sí Nàìjíríà. Èmi ò ní kọ́bọ̀ dání, ṣùgbọ́n mo lálàáfíà to some extent. Though ẹ̀yin náà lẹ̀ ẹ̀ka àlàáfíà wà Nàìjíríà, especially wọ Tinubu. You are a hypocrite. Sílẹ̀ sọ in the year 2000 when you were addressing Mammoth Rally nígbà yẹn. Yorùbá can stand on their own. You don't believe in Nigeria. Now it is your turn. You see how hypocritical you are. So ìgbà tí gbogbo àti gbogbo lọ́wọ́ ariwo tẹ̀ gbàgbà yẹn because of what you want. Now you got in it. And then after that, the worst you can spend in that place, Baba Tinubu, is 8 years. 8 years. Àwọn predecessors yìí èdè tó lọ gbóná wà wọ́n fẹsẹ̀ palẹ̀ kiri. Ọbásanjọ́ nìyẹn ó ṣe ń gbé lẹ́tà òun kọ oríṣiríṣi. Gbogbo ìgbà tó wà lórí oyè tí ó fún ní Yorùbá ní breathing space ọlọ́ọ̀kú láti sè. Kí ni ìyàsọ̀ tó wà láàrin ìwà àtọ́básanjọ́? Gbogbo ẹ̀ ló mẹ́tọ́ Ọbásanjọ́ pàpẹ́ kì í ṣe Yorùbá. Òun náà ò jiyàn. What about you? Are you not the same? I've said it repeatedly. You are not a true born Yorùbá son. Ọmọ Yorùbá ò lè máa gbérù gbèsè tó gbé. One cannot cross everybody because you are dancing to the script. Most of my young Yorùbá tẹ́ bá rántí my last message or yàrá. Ìmọ̀ ní ṣẹ́rí tí ọba sí Tinubu ń ṣe script wọn àti wọ́n ti sílẹ̀ ní London before the election. I listened to the outcome of that meeting. Pẹ̀lú àwọn big wit ní Fulani tí wọ́n bá London. Okay, bye bye, Your Excellency. Everything has been planned, sealed and dusted. Tẹ́ bá rò pé Tinubu wá gbogbo ilẹ̀ Yorùbá yọ ó kàn forúkọ Yorùbá gba ipò yẹn ni. Ó kàn fi gbà ni pé kó lọ kọ́ bá ẹsẹ̀ sí àwọn ọ̀rẹ́ sàlẹ̀ fún irú ìbò yẹn àfẹ́gbọ́rúkọ ẹ̀ mọ́ kó wá ọ̀nà at any cost láti gbé wá wọ́n ṣe gbé Nnamdi Kanu tó bá dẹ̀ lè gbé tó bá lè ṣe yẹn kó sí ilẹ̀ sọ́hun kó má jẹ́ kó wálé kó dé gbẹ́sẹ̀ lè gbogbo àkáǹtẹ̀ that is the script Tinubu play. Ẹ̀yin tẹ̀sí nílò ọmọ yín ní ìbámu Yorùbá Tinubu ń ṣe ọmọ Yorùbá take it or leave it. Stop deceiving yourself. Stop deceiving yourself. If you can deceive yourself, that's your own cup of tea. Nobody can deceive me. Me, at my age, mo jókòó mo lè ṣẹ́yìn olóòórùn yẹn yọmọ Yorùbá. Gbogbo ẹ̀yọ́ bá ilẹ̀ Yorùbá. Can you die twice? Why don't you pick courage and go and meet this guy? Tell him to his full face. Tó bá dẹ̀ jẹ́ ìtúwẹ́sì ni tó bá dẹ̀ ní kí mílíkì kó lọ kó yẹ kó parí bẹ̀. Wọ́n ti mẹ́kọ́ wà ní ìwé òfin, àwọn àlákọ́lẹ̀. Pé kí ọ́nìdí ẹ̀rá Tinubu àwọn ọba wa bí 50 tó lọ bá tó lọ sọ kó lọ́rọ̀ fún. Ó ní kan ráàlú wọn kan pa wọn dànù. Èmi ló lè yàn kó bàbá Tinubu má fi kú kalẹ̀ mẹ́rìbọ́dì. Bàbá ṣàṣeyọrí tiẹ̀ lọ kú bẹ́ẹ̀ náà ni. Ó kà kó tú ẹ̀ bí eṣiṣi. Ẹ dá gbọ́dọ̀ wà lẹ́nu. Gbogbo gíragíra ẹ̀ ìwé ló wà. Gbogbo gíragíra tí wọn náà ṣe wà lọ. Bó lẹ̀ lọ tán. Ojú àwa wálẹ̀ nígbà bá lọ ọdún tó bá fẹ́ lù síbáwọn Fúlàní tó tí wọ́n ń dá tó wà ṣe nítorí tí 20 December ṣe gbé òfin jáde ó wá fi àwọn bandits bójú ó wà ní lọ wọ́n fún dẹ́ wọ́n gẹ́gẹ́ dẹ́ kẹ́rà torí ti Yorùbá nation ló ṣe gbogbo ní tó bá mọ̀ pé lọ́ni bọ́sì di Ògún bọ́sì di Ṣàngó kó lọ fi Ṣàngó búra kó fò dúdúra kó fi gbájú pé kì í ṣe torí ìfàlẹ́ ṣe gbé ọ̀dà yẹn jáde because you are under intense pressure. The Northerners they are pressurizing you, they are revolting against you. Bàbá Tinubu you are on your own o. Àwọn ọmọ Yorùbá tó bá support yẹ fún 2027 ọba bánlá original máa lè gbọ́ wọn undiluted ọmọ àlè kọ́ńtù wọn ni wọn torí èmi ò mọ orí ẹni ọmọ Yorùbá tó yẹ bá pé tó bá ní ìrònú tilẹ̀ pé ká gba orílẹ̀-èdè wa níbi tá a ti máa yan fàlàlà tá a máa jẹ gbádùn bí ìrà inú ṣúgà tán ní lára Tinubu ìlànà fẹ́ pé lórí Tinubu gan-an bí kiri wọn làwọn fẹ́ ti ń gba fìlà ní ìpínlẹ̀ Ọ̀ṣun state fìlà ADA àbí ADP or AD whatever ara tá à ń sọ nìyẹn ìjẹkùjẹ ọmọ Yorùbá ti pọ̀ yòó àtẹnudẹ ló dẹ̀ máa pa ọ̀pọ̀lọpọ̀ yìí ìgbà 5,000 kẹtó délé kẹtó wọkọ̀ délé kẹtó wọkàdà lé 5,000 dísán wọn á ra conscience wọn á ra fíṣọ yìí kí tó bá ṣe ṣe fíṣọ tí yín nìkan náà ní ṣẹlẹ̀ yóò ní pẹ́kú àwọn ọmọ ọlọ́mọ tẹ dísáyé kan
àwọn ọmọ ọlọ́mọ tó jẹ́ pé wọ́n wá sáyé jẹ́jẹ́ innocently ẹ wá tà wọ́n Tinubu kí ẹrú táwọn ọmọ yẹn kò wẹ́ anybody ó bọ́ bá ṣe ń pààyàn lẹ́yìn bá ó bọ́ bá ṣe ń kidnap ó bọ́ bá ṣe ń rape ó bọ́ bá ṣe ń ba ọkọ̀ jẹ́ ó sọ̀rọ̀ nípa yẹn kò ní ká go after gbogbo àwọn Fúlàní headers tó wà lóko Tinubu ní ká lọ flush wọn kò ní ká lọ gírẹ́sì wọn kò sí ìtókàn ẹ̀yẹ máa bá ṣẹlẹ̀ ẹ̀yàn Fúlàní mo ní fún Tinubu iṣẹ́ ọmọ Yorùbá bàbá Tinubu Borno state ló ti wá ìyá ẹ̀ nìkan lọ́mọ Yorùbá kò lè jí yẹn kò lè fògbọ́n ẹ̀ gbárí kò lè fi gbárí kò sí ọmọ Yorùbá tẹ́lẹ̀ máa pé ẹ̀jẹ̀ Yorùbá ti di 100% fún mi tá a gbé wọ̀rọ̀ tó gbé jáde láti oṣù tó ti ọdún yìí 2 years Tinubu has no kò sí ìkan tó rí ṣe nípa security náà àwọn orí tiwa ló wá fẹ́ dálé be good like them oh go after them go kiri kan tó bá go after ọ̀sìn kan ṣèbí ilẹ̀ Yorùbá ẹ̀ èmi ò mọ̀ kú èmi ti máa pé you have already made your plan get away if anything come falling down kó tó lọ bí ọ̀run tó yàbọ̀ bàbá Tinubu ó máa yálé gbogbo lórí ní àtiwọ́ kó sá lọ ìdílé ẹni ìrábì tí ò ní sá lọ àtọ̀tọ̀ wọn tó yẹ sí bó bá tẹ̀ ló fẹ́ gbé plate tábà block airport how do you get out ẹ lè dáhùn alẹ́ kẹlẹ́ máa fi wá sílẹ̀ máa sá lọ you can't gbogbo gbàgbà tẹ́ ẹ lọ ṣe ní France àti bama preparation you are preparing soft planning for yourself ẹ múra sí ẹ bá Yorùbá ó tán lójú àdéhùn asọsọsọsọ ẹlẹ́ẹ̀nígbọ́ afọ̀fọ̀fọ̀ ẹlẹ́ẹ̀nígbà agbésílù sílẹ̀ afẹnuwí àpótí alákàràkà miyawo gẹ́gẹ́ bí sàníṣe kọ́ we talk bàbá kí tó yìí sọ̀rọ̀ títí ìbò nìyẹn Kánú nìyẹn ọ̀títà gbé yín lọ kíkẹ́ yà tójú tì yín ẹ ti gbé Kánú lọ sí court over and over ẹ wá ń tì nígbà tí yàn ti kẹ̀kẹ́ ológere ti sí ìsàn nígbà tí yàn gbá bọ́ kẹ́yìn àwọn nìkan tẹ́ ṣe wọ́n ṣe wá sí wọ́n wá làbá sí wọ́n wá ní ká máa gbé yín lọ sí international criminal court Buhari wá pretend ó sick ó pẹ́ kó tó kú dànù gbà tí ó sì kí ni wà láyé kí láǹfààní ẹ̀ láyé kí ni ebi ò kẹ̀rẹ́ kókó mo fẹ́ kó náà jẹ́ ìrora gbogbo ẹ̀yin tẹ́ ti wá sínú wàhálà tẹ́ wá yìí gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ́ pásítọ̀ olórí àti president àti ẹjọ́ àti anybody kẹ́yìn náà jẹ́ ìrora ọ̀rọ̀ àìmọye ọdún kẹ́ẹ̀rọ lọ́wọ́ kẹ́ẹ̀rọ lẹ́sẹ̀ ìbáni kẹ́ẹ̀ fọ́ lójú because ẹ̀yin lẹ jẹ́ kí omi kò fọ́ lójú tó bá pé ìtọ́jú tó pé wà Nàìjíríà ni èmi ò ní jẹ́ tó fọ́ lójú àti fọ́ lójú tán àtúnṣe bá kò sí kankan kò sẹ́ni tó mọ̀ bá ṣe ń jẹ kò sẹ́ni tó mọ̀ bá ṣe ń sáwọlé kò sẹ́ni tó mọ̀ bá ṣe ń náwó lọ sí sùn ẹ wá sọ wá sínú ìgbèkùn gbogbo yín pátápátá ẹ̀ bọ́ nínú ìgbèkùn tí Ọlọ́run bá ń jẹ́ Ọlọ́run ẹ̀ bọ́ nínú ìgbèkùn ẹ̀ náà máa di ìrandínà yín máa jẹ̀rora gbogbo oúnjẹ kọ́ bá fẹ́ kò ní lè ṣe wí ṣe pépà lówó ṣe pépà ṣe pépà rí náà ni ṣe pépà lọ́wọ́ tẹ́fì náà bẹ́ẹ̀ bá ṣe ń na báyìí ìwà wàhálà ayé yín kò ní dínkù torí ẹ gbé wá sínú ìgbèkùn àbí ká máa lọ wẹ́n náà ti ṣe bá a lè ṣe máa kó àwọn àtàwọn tó mú jẹ àwọn ìyá jẹ máa ṣe wọ́n máa dúnbó èèyàn bíi ti yín wọ́n á jẹ gbọ́ pẹ́sì lọ́rùn wọ́n máa ṣe aláwà kó bá rò wọn èèyàn tán pa lórí ní Nàìjíríà lójúmọ́ ó pọ̀ dùn màlúù tí wọ́n pa àwọn ibi tí Nàìjíríà délé ní sí. sọsọsọ ẹlẹ́ẹ̀nígbọ́ afọ̀fọ̀fọ̀ ẹlẹ́ẹ̀nígbà agbésílù sílẹ̀ afẹnuwí àpótí alákàràkà miyawo gẹ́gẹ́ bí sàníṣe kọ́ we talk bàbá kí tó yìí sọ̀rọ̀ títí ìbò nìyẹn Kánú nìyẹn ọ̀títà gbé yín lọ kíkẹ́ yà tójú tì yín ẹ ti gbé Kánú lọ sí court over and over ẹ wá ń tì nígbà tí yàn ti kẹ̀kẹ́ ológere ti sí ìsàn nígbà tí yàn gbá bọ́ kẹ́yìn àwọn nìkan tẹ́ ṣe wọ́n ṣe wá sí wọ́n wá làbá sí wọ́n wá ní ká máa gbé yín lọ sí international criminal court Buhari wá pretend ó sick ó pẹ́ kó tó kú dànù gbà tí ó sì kí ni wà láyé kí láǹfààní ẹ̀ láyé kí ni ebi ò kẹ̀rẹ́ kókó mo fẹ́ kó náà jẹ́ ìrora gbogbo ẹ̀yin tẹ́ ti wá sínú wàhálà tẹ́ wá yìí gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ́ pásítọ̀ olórí àti president àti ẹjọ́ àti anybody kẹ́yìn náà jẹ́ ìrora ọ̀rọ̀ àìmọye ọdún kẹ́ẹ̀rọ lọ́wọ́ kẹ́ẹ̀rọ lẹ́sẹ̀. àṣẹ ẹ máa bá wa ṣàṣẹ ẹ máa bá wa ṣàṣẹ ẹ bá wa ṣí ẹ bá wa ṣí ẹ bá wa ṣí ẹ ní fọ́ lójú o ẹ ní rọ lápá ẹ ní rọ lẹ́sẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá wa gbọ́ lé share button ẹ bá wa gbọ́ lé share button ẹ ní fọwọ́ yín ẹ ní fi gbọ́mọ sí o. ìbáni kẹ́ fọ́ lójú because ẹ̀yin lẹ jẹ́ kí omi kò fọ́ lójú tó bá pé ìtọ́jú tó pé wà Nàìjíríà ni èmi ò ní jẹ́ tó fọ́ lójú àti fọ́ lójú tán àtúnṣe bá kò sí kankan kò sẹ́ni tó mọ̀ bá ṣe ń jẹ kò sẹ́ni tó mọ̀ bá ṣe ń sáwọlé kò sẹ́ni tó mọ̀ bá ṣe ń náwó lọ sí sùn ẹ wá sọ wá sínú ìgbèkùn gbogbo yín pátápátá ẹ̀ bọ́ nínú ìgbèkùn tí Ọlọ́run bá ń jẹ́ Ọlọ́run àṣẹ gbogbo ẹni tó ń gba ìbọ̀dè fún ọmọ Yorùbá tí ò wá kí ọmọ Yorùbá bọ́ kúrò nínú oko ẹrú bẹ́ẹ̀ la ṣe rí mọ́ wọn lára o. ẹ̀yin náà máa jẹ ìrandínà yín máa jẹ ìrora gbogbo owó tẹ́ kọ́ kò ní lè ṣe wí ṣe pépà lówó ṣe pépà rí náà ni ṣe pépà lọ́wọ́ tẹ́ fi náà bẹ́ẹ̀ bá ṣe ń na báyìí ìwà wàhálà ayé yín kò ní dínkù torí ẹ gbé wá sínú ìgbèkùn àbí ká máa lọ wẹ́n náà ti ṣe bá a lè ṣe máa kó àwọn àtàwọn tó mú jẹ àwọn ìyá jẹ máa ṣe wọ́n máa dúnbó èèyàn bíi ti yín wọ́n á jẹ gbọ́ pẹ́sì lọ́rùn wọ́n máa ṣe aláwà kó bá rò wọn èèyàn tán pa lórí ní Nàìjíríà lójúmọ́ ó pọ̀ dùn màlúù tí wọ́n pa àwọn ibi tí Nàìjíríà délé ní sí ara àwọn tó ń jẹ ẹran ènìyàn tán fi mu wáìn tán kó ẹran yẹn sínú fílàmù ẹ̀yin politician náà kò lè ti lẹ́yìn gbogbo ẹlẹ́dẹ̀mẹ̀jẹ̀ jìyà ẹ̀ ní dé ọ̀rùn kẹ́ tó jìyà
ọ pé tẹ bá dọ̀rùn Ọlọ́run máa ṣe ìdájọ́ yín láyé ẹ̀ ní kéèké ẹ̀ ní kú ẹ̀ máa jẹrà láyé èmi ò fẹ́ kẹ́ kú bí ìṣẹ̀lẹ̀ kíkiri Buhari mo fẹ́ kó wà láyé kó máa gbọ́ kó wà nínú ìrora kó máa ké bóyá lókómíà ló máa mú ni bóyá whatever kó wà nínú ìrora burúkú ara máa ní mẹ́pẹ́ èèyàn làwa náà ni mẹ́pẹ́ àfi èèyàn mẹ́pẹ́ ló bí alọ́mọ ọmọ wa di kọ́ọ̀tì sí lójú yín kò sí lẹ́lẹ́ ṣe nothing tíṣẹ́ bá wà ṣe yàn ẹni tó lọ bí iṣẹ́ láti aago 6 àárọ̀ tó máa débi padà sí aago 10 alẹ́ ló máa sáré sọ pé òun fẹ́ wà nínú kọ́ọ̀tìsìm àbí yẹn ló máa lọ ṣolóṣó tó yẹ pé shift work bó ṣe ṣẹlẹ̀ nílùú èbó ẹlòmíì kò ráyè lọ ṣọ́ọ̀ṣì mọ́ ẹlòmíì ráyè lọ kírun you have to work and earn for your daily living ṣe yẹn ẹ wá kó àwọn bandit yẹn wá ní kó lọ máa pa àwa èmi ò tiẹ̀ bẹ̀rù fún ẹ̀mí mi ò lè kú jẹ kan lọ àwọn olè kìnìkan dies many times before their death I'm not a coward Baba Tinubu you are the head of the cowards so the difference is where so that prove that you are Yoruba man you can't prove it you can't Buhari bọ́ síta ó prove to the world wey I am a full-blooded because Buhari ní a full-blooded Fulani lò ó fọwọ́ ẹ̀ báyà ó 160 billion ló kó fún àwọn méjì láti kéde iṣẹ́ wo ni méjì aláṣẹ láti fi lọ disorganize láti fi dí pẹ̀lú wa ní south west kó lọ kán lọ ra anything ìwọ ọ̀tẹ́ni tó ń pe anybody yorùbá pé ẹ̀yẹ bọ́ọ̀sì ẹ̀gbà mo fi lé náà lọ́wọ́ ẹ̀yìn náà lọ múra wà ń lanu ẹ̀ ṣàkọ ẹ̀ ṣe ẹ̀yìn fada ọmọ yín wà ń pariwo èyí my father is the greatest president kí ni greatness ẹ̀ ti tẹ̀ gbèsè táwọn máa tọ́ka sí pé Baba Tinubu 2 years down the line what have you implanted kí ni footprint tẹ̀ gbèsè ká lè tọ́ka sí pé nígbà tí Tinubu wà ní ìdí lásù yà bàbá ti ṣe gbé epo láti 180 per litre bá a ṣe sọ pé Buhari burú tó kò gbé kọjá 180 ó bá ní 87 for 8 years ó bá ní 87.50 lọ́dọ̀ Jonathan ó láǹdẹ̀ sí 180 or 190 naira per litre ẹ̀yin dẹ̀ gbé láti 190 múra gbàgà ó bọ́ sí 650 first time how many percentage ọkàn yìí dẹ̀ ń balẹ̀ àtijọ́ ni àtijọ́ subsidy àtijọ́ tẹ̀ ti yọ subsidy ìdẹ̀rù wo ló bá wa ní Nàìjíríà gbogbo oúnjẹ ti gbéra sókè sọ transportation ṣe kó ṣiṣẹ́ nìkan ẹtú wò sùn dọ́là at the time títí Buhari lọ dọ́là was at 450 naira per dollar tá a ṣe pa epo ó ti máyé ẹ̀yìn débẹ̀ gbọ́n ẹgbẹ́ lọ sí 1000 plus today dollar is about 1700 níwà láyé yín bàbá Tinubu kí ló dé because you don't spend everything you spend is free you have had more than enough for your shares of the owó Nigeria so kò sí ìdókàn ìbákan ní èèyàn rẹ epo ní 10,000 naira per litre kò sí ìdókàn you don't buy it you don't build house gbàtẹ́ bá rí tẹ́ wò sùn kò sówó kò sí 21 billion lẹ́ẹ̀ máa fi innovate ilé Kashima tí Kashima ni àbí Kashima whatever 21 billion naira ẹ̀yin náà wò sùn Shettima fún ẹ̀ṣẹ̀ jẹ́ kí n náà wá sí ẹ̀ wá lọ ra private kí ni a ti pè presidential plane 150 or 160 billion naira ẹ̀yin kan jayé ọlọ́ba ẹ̀yin ṣe bó ṣe wù yín at the end of the day ṣe ló máa ní all is vanity upon vanity náà nìyẹn ẹ lè tẹ̀lé plane sí ẹ ṣe jẹ́ kí plane yẹn kó máa gbé ìwọ nínú ilé kó bẹ̀ gbé ìwọ orí bed kó bẹ̀ mú okùn yẹn tẹ́ bá fẹ́ jí láàárọ̀ kí plane yẹn wá jí pé bàbá ẹ dìde èmi ò tí rẹ tó lówó nu yín tó lówó tán tó gbé gbogbo ẹ̀ tán tó kọ́lé sí òfurufú ó fi ilé ẹ̀rọ dúró sí òfurufú without any pillar pé ó gbé ilé yẹn ó gbé sófurufú báyìí lẹ́yìn tó máa bẹ ní owó ọ ìjọ tí n bá máa mọ̀ pé lórí pé ẹgbẹ́ mọ́tò méjì mẹ́ta mẹ́rin ẹ wá jókòó sí mẹ́tẹ̀ẹ̀ta ilé ẹ̀ka ṣe wá máa dá ẹ̀mí lọ ìyẹn máa pé ìyẹsẹ̀ ti di olówó kẹ́ ẹ wá sọ̀rọ̀ ayé di immortal soul ẹ̀ ikú mọ́ ẹ̀ bá yín mọ̀ pé ẹ ti ra ayé pa ṣùgbọ́n tẹ́ ẹ bá lè ṣe yẹn wọ́n ti lára kókó fẹ̀fẹ̀ agbára ni gbogbo agbára tẹ́ ẹ ní ọ̀tọ́ lọ́ba tí kò ń lo agbára tó nílé yín lórí ìyá wà láyé ṣẹ́yìn wà láyé ẹ̀ fàyè ní àwọn èèyàn lára just for your own selfishness and that of your family. Ọbásanjọ́ dà lẹ́nu olóńgbà gbádá kiri yẹn kò sí ní tí Ọbásanjọ́ máa wọlé ní bó wọ super process market kò sẹ́ni tó máa recognize bó wọ ṣọ́ọ̀ṣì gan agbára kankan náà máa fi mọ̀ wọlé ta ló fẹ́ recognize impact wo a life of no impact is a life of no value. Kí tó round up fani orí kan wà kan kọjá yẹn ó ní àkókò ẹyẹ kan náà pè ní àkókò tó ń lu gínígbó is creating an impact. Only a life of no impact is a life of no value. Àkókò tó ń lu gínígbó is creating an impact. A life of no impact is a life of no value. Baba Tinubu, I don't think you are ready to create any impact. And at the end of the day, we go asán lórí asán. I won't speak more than this. Àṣà ẹ̀yẹ́ máa yọ̀ bá ẹ̀kú etí bọ̀. Ẹ tún máa múra o 2027 ẹ̀kú gbọ́dọ̀ gbọ́ ètí yìí ti di àti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ yín mi kú dápọ̀. Ẹ̀tọ́ bọ̀ bá ti jẹ́ tó bá ti wọ́n ní pẹ̀lú ẹ̀ta lọ lábàtà ni ẹ̀tọ́ bá ti ta sí lára kó
kó lọ fọ̀ kó tún ara ẹ̀ ṣe kó náà wo ara ẹ̀ wọra yín ní tẹ́ máa jẹ lẹ́yìn tó máa tán lálẹ́ ò lẹ́ ń jìjà you don't fight for something that will last for life lẹ́yìn ìgbà tẹ́ bá lọ tán ọmọ yín wọ́n máa jèrè ilẹ̀ náà ilẹ̀ Yorùbá. When is Nigeria going to be free? Get freedom. The solution is that if you want your freedom to be easy, there will be war. I've told you I see war. You are a pastor, you are an evangelist, you are a bishop, you will have gun. Don't be deceiving yourself. Ẹ kúrọ̀lẹ́ lẹ́ẹ̀kan sí gbogbo ọmọ Yorùbá. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí ìránṣẹ́ Ọlọ́run yẹn sọ. Wọ́n ní ká má parọ́ tanra wa. Wọ́n ní kí a tó lè gba òmìnira, wọ́n ní a máa ja ogun. There is going to be war. Ẹ̀yin kan wá ń tàn wá, ẹ ní Yorùbá ò kì í jagun bí ẹrú. Ẹ̀ ń tàn wá, ẹ fẹ́ tàn wá sínú wàhálà, ẹ fẹ́ sálọ àbí? A jọ máa kú papọ̀ ni. Bẹ́ẹ̀ni, ẹni máa kú ó pàdé ẹni tó máa pa ni. Ẹ jẹ́ á gbọ́ ọ̀rọ̀ bàbá yẹn lẹ́ẹ̀kan sí. À ń sọ fún yín látọjọ́ yìí wá, a ní òmìnira ò kì í ṣe ọ̀fẹ́. Ẹ̀yin kan ń sọ kátakàta, ẹ̀ ń sọ kótókòtó, ẹ̀ ń sọ kóbókòbó lẹ́nu. Yorùbá ń jagun bí ẹrú, má jà á ṣe bẹ́ẹ̀, má jà á ṣe kinní kan. Bàbá yín tẹ̀ ń endorse, ó ti ní kán lọ máa ṣe fire for fire fún yín ńsìnyí. Kí ló tún kàn? Kí ni ká tún ṣe next? Àní àwa ń tiwa sẹ́ẹ̀, àní a bẹ̀rù kankan tó bá ń bọ̀. Ohun tí ẹ bá fẹ́ ṣe fún wa, ẹ lọ ṣé fún wa. Yes, a jọ wà ńlẹ̀ Yorùbá yìí ni. Bẹ́ẹ̀ni, ẹ jẹ́ á gbọ́ ọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run yẹn lẹ́ẹ̀kan sí. When is Nigeria going to be free? Get freedom. The solution is that if you want your freedom to be easy, there will be war. I've told you I see war. You are a pastor, you are an evangelist, you are a bishop, you will have gun. Don't be deceiving yourself. Bàbá yẹn ń láyé wa. Ó ní o jẹ́ pásítọ̀ ni o, o jẹ́ ọba ni o, o jẹ́ kinní kan ni o. You must have what? O gbọ́dọ̀ ní English. Èmi kọ́ ni mo sọ, àbí ẹ gbọ́ lẹ́nu mi? Ẹnu pásítọ̀ lẹ ti gbọ́. Àbí ẹ fẹ́ tún gbọ́ àbí? Ẹ jẹ́ n padà revise ẹ̀ fún yín. When is Nigeria going to be free? Get freedom. The solution is that if you want your freedom to be easy, there will be war. I've told you I see war. You are a pastor, you are an evangelist, you are a bishop, you will have gun. Don't be deceiving yourself. Ẹ̀yin ọmọ ìjọ, kí lẹ̀yin wá máa ní tiyín? Nígbà tí ìránṣẹ́ Ọlọ́run sọ ńsìnyí, wọ́n ní you are a pastor, you are an evangelist, wọ́n ní you must have English. Ẹ jọ̀ọ́ kí ni kí àwọn ọmọ ìjọ wá ní? Tó bá wù ẹ́, gọra ẹ. Ikú pa ọ́. We must defend ourselves and defend our land. Yes, àṣírí lẹ̀ ń gbọ́. A gbọ́dọ̀ defend ilẹ̀ wa, ilẹ̀ Yorùbá eléyìí. A gbọ́dọ̀ defend ẹ̀. Whatever how, ohun tó bá máa gbà, à á fi fún un. Bẹ́ẹ̀ni, òmìnira ò ń ṣe kí ni? Òmìnira ò ń ṣe ọ̀fẹ́. Gbogbo nǹkan la máa ná sí. Òhun la ṣe ń sọ fún yín. Ẹ support ìrìnàjò yìí, gbogbo ọ̀nà tí ẹ bá lè gbà láti lè support, ẹ support. Ẹ support. Nítorí pé gbogbo wa kọ́ náà la máa jáde. Ẹ support. Òmìnira is not free.
ẹja máa lọ ẹja máa bá ara ká lọ. In fact, this man, God bless you. Ṣé rí yẹn nǹkan tí àwọn èèyàn wa tí wọ́n fail láti realize ni pé tí a bá ń sọ̀rọ̀ Jésù, tá ń sọ̀rọ̀ Muhammad, tá ń sọ̀rọ̀ Odùduwà, tá ń sọ̀rọ̀ Aristodemus, all those great people, tá ń sọ̀rọ̀ Ṣàngó, tá ń sọ̀rọ̀ Ògún, tá ń sọ̀rọ̀ Ọya, tá ń sọ̀rọ̀ all the great people. Nǹkan tí àwọn èèyàn wa tán fẹ́ láti realize ni pé Sunday Igboho ni ẹni tí Ọlọ́run rán sí àwa gẹ́gẹ́ bí Jésù ti wà nílẹ̀ Yorùbá for this present time. Mo wádìí bọ̀bọ̀ ẹ̀yìn Sunday Igboho ẹ gbàgbé pé you are just looking at him pé èèyàn ni Sunday Igboho tọ́ọ̀gì ni àmọ́ kiri kan. Don't ever in your life. He is a messenger of God sent to Yoruba land for our race deliverance. Olọ́lọ́run. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó fẹ́ jẹ́ pé in fact tí Sunday Igboho bá kú tó bá parí iṣẹ́ tó wá ṣe yìí tọ́lọ̀ wá rán ṣe yìí láti gba Yorùbá sílẹ̀ yìí ó máa ṣe ẹ gbàgbé bó ṣe lọ ó máa accomplish ẹ̀ tó bá wá lọ tán nígbà ilẹ̀ tó wá máa mọ how great that man is. How great kìíní yẹn ń bá fún àwọn Fúlàní just like you have said tí Sunday Igboho bá wọlé ní èyí ọmọ gbogbo máa kálẹ̀ ni ṣé ẹ jẹ́ rí gbogbo àwọn tó ń bínú Sunday wo ni kìíní kan ìlara ni nígbà tó mọ Gani tó ń sọ́ngbà yẹn lóòótọ́ àwọn Gani Adams kán tó àwọn ẹlẹ́ẹ̀kan jẹ́ káwọn jọ jà do you need to fight Sunday Igboho má wọrí má bá Sunday Igboho jà ebó lágbára Sunday Igboho wo ni má wọrí lọ face àwọn Fúlàní gbogbo ẹ̀yin tẹ́ ń bú Sunday Igboho Sunday Igboho ṣe kìíní kan ìwọ má wọrí ṣó ti gbọ́ àti gbọ́ Sunday Igboho ọ̀lẹ́ni ẹnu ní ó fẹnu jáwáyà mo gbà fún ẹ má wọrí sórí nǹkan tí Sunday Igboho ṣe yẹn ìwọ kan lọ ṣe one quarter ẹ̀ mi ní kó ṣe gbogbo ẹ̀ ìdá kan nínú ìdá mẹ́rin ẹ̀ go and try it kó wá mọ̀ pé Jésù kó wá mọ̀ pé Jésù ń ṣe Yorùbá ọmọ Júù ni you will know and that is the thing ẹni bíi tiẹ̀ lọ́lọ́run máa rán sí ẹ and God doesn't use Ọlọ́run ń lo àwọn God doesn't use the established the professors the knowledgeables Ọlọ́run máa ń lo things that are inferior things that are not worthy to confuse the people láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé òun ni Ọlọ́run alágbára Ọlọ́run ń lo àwọn èèyàn gàgàgàgà tẹ́ ẹ̀ máa ń gbójú Ọlọ́run ń lo àwọn Abíọ́lá nǹkan yẹn Ọlọ́run ń lo àwọn yẹn Ọlọ́run ń lo àwọn Ọbásanjọ́ àwọn èèyàn bíi Sunday Igboho tẹ́ máa wò pé àbọ̀bọ̀ ẹ̀ mo mọ̀ náà ṣé òun sọmọ kápẹ́ńtà ni àgbẹ̀dẹ ló ń ṣe náà ẹni tó máa ń tọ́kadà ṣe àgbèrò ìtẹ̀sí máa mọ̀ wípé he is a messenger of God sent to us and mo fi Ọlọ́run bẹ̀ yín ṣẹ́rí àwọn olóṣèlú ẹ fi wọ́n lẹ̀ o gbogbo àwa tá à jẹ́ nǹkan kan yìí gbé tó bá jẹ́ nǹkan kan tó jẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká gbáyà Sunday Igboho òní Ọlọ́run sì ràn wá o mo tún sọ irú èèyàn bíi tiẹ̀ they come in generations ó tọ́kàn mo sọ fún yín ẹ lọ ká Muhammed wèrè tó ń ṣe tí gbogbo àwọn mùsùlùmí tó ń ṣe Muhammed kí ìké àti Ọlọ́run kó máa bá kìnìkan go and read this history just go and read this history kò ṣe tó nǹkan tí Sunday Igboho ṣe ṣe rí nǹkan tí Ọlọ́run fi máa rán òjíṣẹ́ ni pé òjíṣẹ́ tí Ọlọ́run máa rán èèyàn sí ìran ni Jésù Kristi nìyẹn ogán dídì sọ ni wípé Ọlọ́run rán òun sí lordship of the house of Israel. Ó tọ́kàn mo tara ní èmi ò gbàgbọ́ lẹ́wọ̀n nígbàgbọ́ lẹ́wọ̀n ní abala gbàgbọ́ kìnìkan àtàché là ń ṣe àwọn ọmọ Israel lọ́lọ́run rán Jésù sí ẹ má jẹ́ àtàn wa gbogbo àti all tribes and tongues àtàché gbogbo wa ń ṣe gbogbo àwọn pásítọ̀ Adébóyè yẹn Ọlọ́run rán wọn sí Yorùbá Ọlọ́run rán wọn sí ìran wa ẹ gbàgbọ́ àwọn kan ń ṣe business tí wọ́n ní o I was shocked nígbà tí Fúlàní ń pa èèyàn pásítọ̀ Adébóyè ò jáde báyìí kó sọ̀rọ̀ nígbà tí Israel àti Palestine tó bẹ̀rẹ̀ ogun wọn pásítọ̀ Adébóyè ṣe fídíò pé àwọn wà behind Israel àwọn máa pray for Israel can you imagine ṣé Israelite ni ṣáwọn ọmọ ẹ lè kó gbá ṣé tógun bá wọlé Yorùbá ṣáwọn ọmọ Adébóyè wọn lè kó gbá kan lọ sí Israel ṣé máa fún wọn citizenship ṣé àti àtijọ́ kó gbé Israel náà ṣé lè fún ẹ ṣé ìfà ṣé lè fún ẹ ní citizenship ní Israel ó lè dọ́mọ̀ ọdún wọn ó lè fẹ́ ọmọ ọdún wọn gan
gbogbo àwọn wèrè tán láwọn Mùsùlùmù àwọn ń ṣe kinní kan nílẹ̀ Yorùbá ṣé wọ́n lè gbé Saudi ni tán bá gbé Saudi sàn lè fún wọn residency tán bá fún wọn residency sàn lè fún wọn citizenship ni ṣé wọ́n lè fẹ́ ọmọ wọn ni nínú gbogbo race ní àgbáyé kò ń ṣe ti ọ̀rọ̀ ẹnu tí ò bá ṣe pé wọ́n bayé Yorùbá jẹ́ wọ́n bayé wa jẹ́ gbogbo ìwà burúkú tí Yorùbá ń wù lénìí we learnt it báyẹn kọ́ ni wá báyẹn kọ́ lọ́nà ṣe dá wa à ń ṣèyàn burúkú nínú gbogbo race I live in America I've met with different race different people from America because America is a place tó jẹ́ pé kò sí ẹni tó ń wá lágbàáyé kò sí country wàá rí we will have made whether the Chinese the Europeans the the Indians the Africans kò tiẹ̀ sí ní anywhere in the world America wà á ti meet wọn bí mo ṣe ń meet pẹ̀lú a lot of people wọ́n á realize pé Yorùbá ni Ọlọ́run dá yàtọ̀ jù àwọn Saudi wèrè àwọn Arab yẹn àwọn náà worst jù nínú gbogbo àgbà nínú gbogbo race tí mo ti rí o àwọn Arab àwọn Saudi kankan Arab yẹn àwọn náà worst jù in fact àwọn yẹn wọ́n tún worst they are wicked they are very worst irọ́ dẹ̀ ni most of in fact mo tiẹ̀ ti make up mind mi sí pé mi tiẹ̀ ní gbé ká mi lọ fún ẹni these Arab people láti ẹ̀ ti bá mi service ẹ̀ mọ̀ almost like 4 times they will lie. I'm always Africa, hey, I like Africa. You see, hey, oh God, I like Africa. No, I just want to help you. Just fix it. Just $200. Irọ́ ni o, olórí burúkú ayàtọ̀ ni wọ́n. They are very wicked. Tẹ́ bá mọ bó ṣe máa. Iṣẹ́ aláwa black gan, they see us like animals, like monkeys. Má ṣe rí wa, àwọn olórí burúkú wèrè kan. Wọ́n á kóra wọn jọ Saudi kìnìkan Ọlọ́run ṣe kìnìkan sí Saudi Ìlọrin jìnnà sí iná ó súnmọ́ àlùjànnà àwọn wèrè Ìlọrin súnmọ́ àlùjànnà ẹ̀yin sì wà nínú ẹni wà nílẹ̀ Yorùbá nílọrin ẹ̀ẹ́dẹ̀gbẹ́kújẹ ẹ̀gbógun ekújẹ kẹ́ kọrí sálùjànnà kẹ́ẹ̀dẹ̀dẹ̀ eléyìí tó kò nídìí kẹ́ máa gbé nílọrin tó súnmọ́ àlùjànnà ẹ̀gbógun ekújẹ kẹ́ kọrí sálùjànnà gan ẹ̀yin wèrè dédé olórí burúkú gbogbo a ní ká gba ilẹ̀ wa see let me tell you forward this message wide and near we must get out ṣẹ́ni tí a bá gbalẹ̀ wa oh my God oh my God you don't understand ṣẹ́ni gbogbo ẹ̀yin tẹ́ ń gbé Nàìjíríà yẹn you don't understand what it means to be a citizen of a nation olórí burúkú àwọn wèrè àwọn àgbà òsì àgbà òfò náà ní kú sí bí asọ́tà tí bí sátọ̀ ń wà tó jẹ́ pọ́n máa ráre dojú alẹ́ ni à ń sọ gbà yẹn wọ́n ní Tinubu ni ọmọ wa ni ṣé ọmọ yín ṣe wá débẹ̀ sí yìí ṣé ó ti ṣẹ́ ní tìǹsìn Tinubu tó jẹ́ pọ̀ gangan ló ń tà wá ọmọ Tinubu ló ń ṣe mítìn pẹ̀lú Gumi adẹ̀ ń tanra wa àwọn bàbá wa ní bàbá kankan o èmi tuntun sọ́lé nìṣẹ́ èmi mọ Tinubu ni náà bí ṣe pé kìíní ṣẹ́rí Tinubu tí àwọn Fúlàní bá pèlè ní pé òkè condition táwọn fi máa support ẹ̀ fún 2027 ni pé gbogbo àwọn tó ń support ẹ̀ kó lọ gé orí gbogbo wọn wá gbogbo ọba ilẹ̀ Yorùbá kó lọ gé orí gbogbo wọn wá Tinubu á béèrè pé ìgbà wo náà need ẹ̀ and how soon do they need it for you to know gbogbo nǹkan tó ń ṣe yẹn just tell me kí ni development kan tí Tinubu ti mú wálẹ̀ Yorùbá láti ìgbà tó ti di president tẹ ló yàtọ̀ sí Ọbásanjọ́ olórí burúkú the same WhatsApp group gbogbo ń dọ̀wọ́ olórí burúkú gbogbo wọn. That is the point. Kí ló ti ṣe gbogbo àwọn tí yóò fi ń joyè gbogbo àwọn tó fi ẹnìkan jẹ lórí immigration ó fẹ́ ni gbogbo àwọn tó fi ń jẹ post tó fi sí post is for his own personal selfish gain he is not for the development of Yorùbá land tí Hausa bá jẹ president àbò jẹ minister wọ́n máa lọ tún ìlú wọn ṣe ni kí ni nǹkan tó ti ṣe olórí burúkú ẹ̀ olóhùn la títì láti Èkó olóhùn là lọ sí Calabar òun là lọ sí Kano ṣé nǹkan tá a nídìí nìyẹn ọ̀nà Ìbàdàn sí Ògbómọ̀ṣọ́ kò ṣeé rì ọ̀nà Abẹ́òkúta sí kìíní kò ṣeé rì kò ṣe gbogbo àwọn yẹn ó ń ṣe ọ̀nà látẹ̀kù you know the funniest thing ẹ tún lọ wá àdá tó wá tún gbé contract yẹn fún ọmọ ẹ̀ àti Ṣàgúrì ló tún gbé contract $15 billion àbí $23 billion ọmọ ẹ̀ ló tún gbé contract yẹn fún ẹ̀yin dẹ̀ wò pé Tinubu ń ṣe nǹkan àlópònú ló pọ̀ jù nù yín ṣé wọ́n ṣépè fún yín ni pé kẹ́yìn wá ṣẹrú láyé tí yín ṣé gbogbo alágbọ́dọ̀ máa káwọ́ sókè bàbá o ọmọ olódò dẹ bàbá nìyẹn bàbá nìyẹn síwájú ni ṣé wọ́n ṣépè fún yín ṣé orí yín burú ni ṣé wọ́n ní kẹ́yìn máa ṣe rere láyé ni wọ́n ní kẹ́yìn máa jẹ gọ́fúnà wọ́n ní kẹ́yìn máa ṣe kìíní ni ẹ mọ̀ pé tá a bá ní ilẹ̀ wa tí ó ń kálukú bá ní ìlú ẹ̀ ọmọ Ilé Ifẹ̀ lèmi Ọọ̀ni of Ifẹ̀ tó ń ṣe náà dandan bísínẹ́sì tiẹ̀ ló ń ṣe torí òun náà mọ̀ pé tán bá gba ìlú gbogbo góòdì tó nìkan dá wà ó máa wa góòdì yẹn máa fi tún gbogbo ìlú ṣe they are just doing their own business so tó bá ṣe wò pé ẹ lọ́ba ẹ níjòyè ẹ ní gómìnà ní kinní kan ìkọ̀ọ̀kan náà máa pa gbogbo yín tán everybody must arise and save your life tán bá dẹ̀ ti pé
tán bá ti pe rally everybody jáde ìgbà ẹni ìlú wa tó lè dà a máa wá sílùú òyìnbó ẹ máa sin òyìnbó òyìnbó á tún wá sí nàìjíríà á tún wá di ọba lórí yín nígbà tí mo wà ní nàìjíríà mo ní àwọn bọ́ìsì kan church mi ń gbà yẹn tó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Chinese company CCECC mo kàn lọlé wọn jọ kan ní òyìnbó yẹn bá pè ọ̀rọ̀ tí mo ń sọ báyọ̀ ọ̀rọ̀ 2004 àbí 2005 lórí òyìnbó yẹn bá pè ẹ̀yìn mo lóyìnbó Chinese yẹn bá pè ó bá ní yísà so ó bá ṣe bá sọ pé ẹ̀sọ́ bá ní pé masters làwọn máa ń pè àṣà 2005 àbí 2005 ni wọ́n sọ fún yín o CCECC ìgbà yẹn ní bẹ́ẹ̀ Fáṣọlá àbí Tinubu náà tó gbé ó ṣe gbé kọ́ńtrátì Badagry kìíní kan material ṣe fún wọn nígbà yẹn ní ọdún 2006 or so ó bá ní masters náà máa ń pe àwọn Chinese ní Nàìjíríà máa ń rí wọn bí Ọlọ́run àwọn Chinese tó jẹ́ pé most of the time wà Nàìjíríà yẹn àwọn ẹlẹ́wọ̀n wọn náà kó wá kí wọ́n máa ṣiṣẹ́ Nàìjíríà masters náà máa ń pè wọ́n tẹ́ bá rí bó ṣe máa ń respect Chinese ẹ bá rí Chinese tó ṣe máa treat wọn nílẹ̀ tiwọn àti Indians tó ṣe máa treat àwọn tó ń ṣiṣẹ́ ní factory ní Nàìjíríà yẹn ṣé nígbà tí mo dá Amẹ́ríkà mo tó mọ̀ pé Chinese ò dá anything nígbà mo tiẹ̀ kọ́kọ́ wà ní school mo kọ́kọ́ wọ̀n pé Chinese ṣe rí nígbà tí oh my God tí mo wá dá Amẹ́ríkà ṣe rí Chinese ẹ mọ̀ pé àwọn ó dàbí pé wọ́n ń dá wa mọ̀ black akátá yàtọ̀ sí kìíní wọn ti Chinese ò ti fẹ́ wà lára tẹ́ bá lọ sí store àwọn Chinese kẹ́ẹ̀kan máa lọ mo tí mo ti ṣe rí ni o kẹ́ẹ̀kan mọ́mọ́ kẹ́ẹ̀kan kọlù kẹ́ẹ̀kan gbá kẹ́ẹ̀kan kọlù olótú máa sọ fún mi pé I'm sorry wọ́n máa ṣe gẹ́rẹ́gẹ́rẹ́ wọ́n máa tójú wẹlẹ̀ ni wọ́n ní ilé wòye lójú máa lamẹ́ríkà bí ni o bọ̀ wọ́n á wá sí Nàìjíríà àwọn adọba lẹ́yìn lọ́wọ́ Arabu àwa adọba lẹ́yìn lọ́wọ́ India àwa adọba lẹ́yìn lọ́wọ́ wọ́n á ọ̀pẹ́sì ní ilé yìí wọ́n á tún ọ̀pẹ́sì níta kí wàá ní iyipẹ́ jẹ́ ọmọ orílẹ̀-èdè kí ni mo tún béèrè ni o what is the essence of you being a citizen of a country nílé níta and that's how you are being disrespected all over the world because they know pé kò síbi tó fẹ́ sá padà wá tó máa náà fẹ́ dìpọ́tì èèyàn ní Nàìjíríà ní Canada ọmọ Yorùbá wa tó fẹ́ dìpọ́tì wọn ó máa ní òun yà máa kú ní ilé ìtàn fún máa dìpọ́tì wọn because kó máa níwèé Canada kó máa ṣiṣẹ́ warehouse kó máa gbá títì ó pé ó ṣoríire ó fi lọ́kàn balẹ̀ ju kó wá gbé Nàìjíríà kó wá gbé ilẹ̀ Yorùbá ẹ lọ how long are we going to continue like this àwọn bàbá yín wọ́n sin ẹrú olóṣèlú ẹ̀yin náà tún ti sin ẹrú olóṣèlú ṣé àwọn ọmọ tẹ́ ẹ bí wọ́n tún ti ń sọ ẹrú olóṣèlú ṣé kọ́ ọmọ yín tún sìn wọ́n ni gbogbo àwọn olóṣèlú yẹn tẹ́ ẹ rí kò sí ọmọ wọn àtìyàwó wọn tí ò sí bí wọ́n ti ra léra ọgbẹ fún wọn bí tí wàhálà bá ṣẹlẹ̀ gbà lọ́la báyìí gbogbo wọn next available flight ni ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé olóṣèlú APC ni PDP ni àló lórí burúkú ló pọ̀ jù nù yín tán bá ti pe rally let everybody come out we need to get back our land tí a bá gbalẹ̀ wa kò sí rere kankan tẹ́nì kankan máa ṣe o òótọ́ kan mo sọ fún yín and this make me to remember one rich man a máa ń pè ní Dende Fernandez very rich man ó lọ island kan síbi kan ó ní owó bíi wèrè ó ti kú bá ó ti lọ ṣe eré pa nílẹ̀ Yorùbá nígbà tó kú tán ìgbà míì wọ́n á fòkú mi ìránṣẹ́ náà lọ sí síbì kan lè rọmọ lè rí kíní ẹ wo gbogbo àwọn olówó Ìbàdàn Yẹkínní Adéọjọ́ Àríṣekọ́lá kìnìkan ẹ lọ wò wọ́n tán bá ti kú báyìí their traces ends Abíọ́lá bó ṣe lówó tó mo rántí gbàtà Abíọ́lá wá sọ́yọ́ that was around 92 or 91 tí mo rí lọ́yọ̀ mo wà lọ́yọ̀ ńgbà yẹn Abíọ́lá this man oh my God he was a mi ìmọ̀ Abíọ́lá lè kú kí gbogbo orí ẹ̀jẹ̀ da orí instantly kò ń ṣe pé báyà àwọn ọmọ ẹ̀ lówó yẹn díẹ̀ o ló wá ṣe kí ni tẹ́ fi máa mọ̀ nìyẹn Bíbélì náà ti sọ ó ní olódodo máa ń fi ọrọ̀ sílẹ̀ fún ọmọ ẹ̀ Abíọ́lá ọlá ẹ̀ ó kú lórí ẹ̀ nítorí pé olórí burúkú ni he is not a righteous man he is a wicked man but ẹ̀yin ò mọ̀ we never knew that time they were using us to make transactions mo wà nílùú òyìnbó yìí mo ti ṣiṣẹ́ ní company kan nílùú òyìnbó rí wọ́n dá company yẹn lẹ̀ ní 1891 wọ́n sì máa ń kọ́ sí established 1891 ẹ tún wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí mo ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn ọmọ bíi fifth generation àbí seventh generation ẹ̀ tó ní company yẹn ó wà ní school a tún wá mú wá company yẹn ó wá ṣe bí industrial training bẹ́ẹ̀ èmi gan mo ń fi something sùn ó wá ṣe bí dẹ́ wọ́n sọ pé tó bá parí ibẹ̀ lónà tí máa ṣiṣẹ́ bó ṣe máa ń ṣe nìyẹn tẹ́ bá dá ká ní ilẹ̀ Yorùbá ni ká ní ìlú òyìnbó ni
tí màmá ẹ tó bá jẹ́ pámálà ló ń tà tó o bá bí ọmọ tọ́mọ ẹ bá lọ sí school náà á lọ train á lọ gba certificate bá ṣe ń tọ́jú bá ṣe ń ṣe àmàlà tí yẹn bá kú ọmọ yẹn á continue, and we are talking of multi-billion dollars company. That's how they run life. Nǹkan tí ìlú fi máa ń continue nìyẹn. We can never continue like this. Sunday lọ́lọ́run sí wa, Sunday Igboho ìgbé bàbá àbínú ẹ̀ wàhálà àtìlé ayé tí yín nìyẹn. Ẹ bá ṣe òun ni Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ yẹn, and it is high time with ṣẹ́rí ẹ gbàgbé pa àwọn ọba àwọn yẹn tí wọ́n di àwọn ṣẹ́rí kò sí ẹni tó ní ẹrú olóko ẹrú tó máa ń fẹ́ kẹ́rú ẹ̀ lọ. Ẹ gbàgbé pa àwọn ọba, ẹ gbàgbé pa àwọn gómìnà, ẹ gbàgbé pa tiwọn. They have nothing for you, ẹ gbàgbé pa Tinubu, ẹ gbàgbé pa tiwọn. Èmi sọ fún yín sẹ́ẹ̀, tí Sultan of Sokoto bá pe Tinubu lẹ́nu pé the only way for you to get 2027 support is that jẹ́ ká pa Ọọ̀ni, jẹ́ ká pa gbogbo àwọn Afẹ́nifẹ́re, jẹ́ ká pa gbogbo ó máa bí wọ́n ní pé ẹ̀ mọ́ ń ṣẹlẹ̀ ìgbà wo lẹ fẹ́ ṣe next week ní àbí this week ẹ tètè yanjú ẹ má wọrí nítorí máa sọ fún wọn nìyẹn. That's the kind of person he is. Tí Tinubu bá rọ́nà láti pa bàbá Akíntóyè ni, oh my God, àti rán bàbá yẹn lọ́run tipẹ́. Ọlọ́run ló wà nípa tiwa. We must not miss this opportunity. We can never continue like this. Adara fún wa ẹ ṣé. Is Nigeria going to be free? Get freedom? The solution is that if you want your freedom to be easy, there will be war. I told you I see war. You are a pastor, you are an evangelist, you are a bishop, you will have gun. Don't be deceiving yourself. Ṣé a ti gbọ́? Wọ́n ní tó bá jẹ́ pásítọ̀, tó bá jẹ́ evangelist, wọ́n ní you must have English. Mo ní bílíkù ó ti yé wa ká má fi gbogbo ẹnu sọ̀rọ̀ torí àwa ò ní nílé tiwa, sáàmù làwa nílé. Ẹ jọ̀ọ́ nígbà tí ẹ bá ní káwọn pásítọ̀ kí wá ni káwa àwa ọmọ ìjọ kí ni ká lọ máa wá? Ẹ jẹ́ á gbọ́ ohùn yẹn lẹ́ẹ̀kan sí sẹ́ẹ̀. Àní tí bá ti ń gbọ́ ohùn ìbílẹ̀, inú mi á máa dùn pé yes, àwọn tó mọ òótọ́ leléyìí, tó mọ òótọ́, tí ò ń ṣe àwọn tán ní ká lọ máa fi Bible ká lọ máa fi defend ara wa, tí àwọn dẹ̀ ń lọ ra mọ́tò bulletproof. Ẹ jẹ́ á tún gbọ́ lẹ́ẹ̀kan sí. Ẹ bá wa share ètò. Is Nigeria going to be free? Get freedom? The solution is that if you want your freedom to be easy, there will be war. I told you I see war. You are a pastor, you are an evangelist, you are a bishop, you will have gun. Don't be deceiving yourself. Ṣé rí ibi tí mo wá ń lọ lórí àwọn ohùn méjì pẹ̀lú fídíò tí mo play yẹn, òhun ni wípé ẹ̀yin tẹ́ ṣì wá ń sọ wípé ká máa lọ sọ́dọ̀ Aláàfin, ká lọ máa sọ fún kinní kan, gbáṣe, àwòṣe, kòkò bàbá ìṣasùn. Ṣé ẹ ti wá mọ̀ pé ẹ̀ ń deceive ara yín ni? Ṣé ẹ ti mọ̀ wípé ẹ̀ ń deceive ara yín? Ṣé ẹ ti mọ̀? But mo gbàdúrà wípé Ọlọ́run ò ní jẹ́ kẹ́ kan ẹsẹ̀ wálé láti ibi tẹ́ ẹ̀ ń lọ yẹn. Nítorí pé tá bá rántí lọ́jọ́ kìíní àná tí a lọ sí bẹ́ ṣe ní ká lọ bá Ọọ̀ni of Ifẹ̀ náà nìyẹn o. At the end of the day ńkọ́? Kí ló ṣẹlẹ̀ bọ̀ láti ibẹ̀?
but ohun tí mo kàn ń bẹ ẹ̀yin bàbá yẹn ni wípé tí gbogbo yín náà bá lè máa bọ̀ ńlé, nítorí pé lọ́jọ́ kìíní àná a mọ nǹkan tójú wa rí bọ̀ láti ilé Ifẹ̀. Bẹ́ẹ̀ni, a mọ nǹkan tójú wa rí bọ̀ láti ilé Ifẹ̀. Àìmọye lọ́lọ́kan-ò-jọ̀kan bẹ́yẹn. Ṣé kí Aláàfin Ọ̀yọ́ kó tó wálé láti abroad wá jẹ ọba, ṣé bàbá sọ wípé àwọn ò tíì gbọ́ ńpa ohun tó so Nàìjíríà papọ̀ 1940 amalgamation tó expire ní 2014? Ṣé bàbá ní wọn ò tíì gbọ́ ni? Why tá fi wá ń deceive ara wa? Why? Àbí bàbá ní pé àwọn ò tíì gbọ́ wípé ẹgbẹ́ kan wà tó jẹ́ ẹgbẹ́ ajìjàgbara tí wọ́n ń pè ní Yorùbá Nation? Kí ló dé tá ń deceive ara wa? Mo continue láti máa béèrè. Mò ń challenge yín ni. Màá dẹ̀ continue títí dọjọ́ tẹ́ tó máa lọ ọ̀dọ̀ Aláàfin tẹ́lẹ̀ ń lọ. A sọ fún yín títí ẹ ní gbọ́. Ṣé ẹ mọ ohun tó wá ń dùn èmi témi ǹbá tiẹ̀ má dá sí yín, but ohun tó ń dùn mí ni wípé ìfẹ́ olóyè témi ní, nítorí pé èmi mọ̀ wípé olóyè ò ní gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá. Mo mọ̀. Ẹni témi bá jẹ, témi bá mu ni. Bẹ́ẹ̀ni, mo mọ̀ pé bàbá yẹn ò ní dalẹ̀. Èmi mọ̀, mo mọ̀ dáadáa. Kéèyàn tó lè jáde síta kó máa fi ọmọ ẹ̀ kó máa fi búra wípé tóun bá gba anything lọ́wọ́ olóṣèlú, it's not easy. But ṣẹ rí gbogbo eléyìí tí à ń ṣe yìí, a kàn fi ń borúkọ bàbá yẹn jẹ́ ni. Nítorí pé àwa là ń fún àwọn ọ̀tá lọ́rọ̀ sọ. Bẹ́ẹ̀ni, àwa là ń fún àwọn ọ̀tá lọ́rọ̀ sọ. Tẹ́ bá tún lọ ọ̀dọ̀ Aláàfin yẹn, nísìnyí báyìí ẹ ti ń promise àwọn kan tó wà ní diaspora pé ó ní nǹkan, pé ẹ kàn fẹ́ fìyẹn bojú lọ ni. Ó ní nǹkan tẹ́ fẹ́ ṣe, ó ní plan tẹ́ ẹ̀ ń bá lọ, ó ṣe kinní kan. At the end of the day, nígbà tí ẹ pe meeting, tán bá ti wá dáwó fún yín, tó bá ti wá yá tí mission yẹn tún fail, àwọn tó dáwó fún yín yẹn, orí Ìgbòho ni wọ́n á ti wá padà wá máa tì, tán ti wá máa padà wá máa fá gbogbo ọ̀rọ̀ yẹn. Wọn ò wá ní padà sọ́dọ̀ tiyín mọ́. Ohun tó wá máa ń dùn èmi jù nìyẹn nínú ẹ̀. Bẹ́ẹ̀ni, ohun tó máa ń dùn èmi jù nínú ẹ̀ nìyẹn. Ìgbà yẹn lẹ̀ ẹ́ wá máa rántí tẹ́ ẹ wá máa dárúkọ Kóìkí. Ẹ̀ máa dárúkọ bàbá Akíntóyè. Èèyàn mẹ́ta yẹn ló máa ń jẹ́ problem yín nígbà yẹn. Tó máa ń dùn èmi. Ṣẹ rí ìkóríta tí a dé yìí, ó ti dé ìkóríta tó ṣe pé a à ní dákẹ́ mọ́. Sùúrù tẹ́ ní ká máa ní, àwa ò ready àti ní mọ́. Bẹ́ẹ̀ni. Tó bá ti sún ẹ̀yin, ẹ sún sẹ́gbẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni, tó bá jẹ́ pé ó ti sú yín, because mi ì mọ̀ túmọ̀ wípé kẹ́ ẹ máa sọ wípé a máa dialogue ní láti gba òmìnira. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ má jẹ́ kí gbogbo wa, ẹ má jẹ́ ká deceive ara wa mọ́. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀.
kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ká tó lè rí òmìnira gbà, òmìnira ò ń ṣe ọ̀fẹ́. Kò ń ṣe nǹkan tí wọ́n á kàn dédé wá lọ́jọ́ kan tá sọ pé ẹ gbà o, a ti declare Yorùbá nation o, a ti fún yín ní òmìnira o. No! Ẹ má jẹ́ ká tanra wa. We must fight. That is a fact. A gbọ́dọ̀ jà. Àbí Ọbásanjọ́ tó jáde síta tó ń sọ wípé kì í ṣe lójú ẹ̀mí òun ni wọ́n ṣe máa gba Yorùbá nation. Ẹ feel pé bàbá yẹn ò mọ nǹkan tó ń sọ ni? Ẹ mọnú ẹgbẹ́ òkùnkùn, ẹgbẹ́ ayé tí àwọn bàbá yẹn tí wọ́n ti gbé àwọn bàbá yẹn lọ kó tó di pé wọ́n da ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ mọ ibi tí wọ́n ti gbé bàbá Tinubu fúnra ẹ̀ lọ. Ojú lásán lẹ feel pé àwọn yẹn ò rí Yorùbá bí nǹkan kan. Ṣójú lásán lẹ pè é ni? Ṣójú lásán ni ààrẹ orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́ ńsìnyí fi sọ pé káwọn ọmọ ológun lọ máa da ojú ìjà kọ àwọn ajìjàgbara nígbà tí bandit wà ńbẹ̀ tó ń fáyà àwọn àgbẹ̀ wa nínú oko every day by day. Every day by day. Every day by day. Ẹ jẹ́ n sọ kinní kan fún yín o. Ìwọ tó rò bóyá o nílé sí Nàìjíríà tó jẹ́ pé ò ń wò pé bóyá kí ilé yẹn má baà lọ. You are deceiving yourself o. O ò ń ṣe ajìjàgbara. I will tell you the fact. Bẹ́ẹ̀ni, ajìjàgbara ohun kan tí ó bá ní ó máa ń surrender ẹ̀ ni. Pé ibi tó bá já sí á gbọ́kàn ńbẹ̀ ni, as in á gbé pátápátá. Kódà ẹ̀mí ajìjàgbara gan ó gbọ́dọ̀ fi ṣe 50-50. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára Nnamdi Kanu now. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára Ìgbòho Òòṣà nítorí pé gbogbo wa la rí nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí bàbá wà ní Bẹ̀nẹ̀. Kò sí ipa tí àwọn Mọ̀nàmí gbogbo wọn tí wọn ò kó ńgbà yẹn láti rí pé kí bàbá lè compromise pẹ̀lú wọn. Ṣùgbọ́n bàbá ń sọ fún wọn wípé àníṣe àní mi ò ní gba ìbọ̀dè fún ìran mi. Àní mi ò ní gba ìbọ̀dè fún ìran mi. The same thing ẹ wo Nnamdi Kanu. Nnamdi Kanu wà nínú cell. Nnamdi Kanu á tún máa lérí mọ́ àwọn agbófinró gan tó gbé wá court. So kí ló wá ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ kàn jókòó síbì kan tẹ́ ẹ ní pé wọ́n ba nǹkan èèyàn kan jẹ́, wọ́n ṣe kinní kan. I will tell you the fact today. Gbogbo iṣẹ́ tí Ìgbòho ò bá ti rán yín, ẹ má fi orúkọ ẹ̀ jẹ mọ́. That is the fact. Ẹ má forúkọ ẹ̀ jẹ mọ́. Bẹ́ẹ̀ni. I will tell you the fact. Òótọ́ tí mò ń sọ lénìí ó lè korò but bàbá ò rán yín ní gbogbo iṣẹ́ tẹ́ ẹ̀ ń jẹ́. Bẹ́ẹ̀ni. Kò ń ṣe pé bóyá dúndùn inú tiwa náà ni bí bàbá ò ṣe lè gbé ilé ẹ̀. Kò ń ṣe dúndùn inú wa wípé wọ́n ba nǹkan bàbá jẹ́. Kì í ṣe dúndùn inú wa wípé wọ́n pààyàn sí bàbá lọ́rùn. Kì í ṣe dúndùn inú wa. Ṣùgbọ́n once you are a freedom fighter, gbàgbé. Gbọ́dọ̀ gbà pé no going back ni.
tó bá ti juwọ́ ńlẹ̀ fún àwọn ọ̀tá, that means you are a betrayer. Ó ti dalẹ̀ nìyẹn. So ẹ jẹ́ á stop nípa pé bóyá a lọ ń bẹ Aláàfin kan kó lọ máa bá wa sọ létí ìjọba kinní kan ṣe, igbá ṣe, àwo ṣe. That is nonsense. Bẹ́ẹ̀ni, nítorí pé gbogbo wọn they are the same WhatsApp group ni gbogbo wọn wà. That is the fact. Ẹni tí ẹ fẹ́ lọ bá yẹn, mo tún tún sọ, tẹ́ ẹ̀ bá múra, àbùkù á kàn yín tẹ́ ẹ̀ ń lọ ńbẹ̀ yẹn lọ́jọ́ yẹn. Bẹ́ẹ̀ni. Ṣèbí àwọn bàbá yẹn ni ẹ kúrò nídìí àdó. Alábọ̀dé ni wọ́n. Wọ́n ti gbàbọ̀dè. They are all betrayers. A mọ̀ wọ́n dáadáa. Bẹ́ẹ̀ni. So ibi tí mo wá ń lọ nìyí, tí a bá mọ ibi tá ń lọ, tí a bá mọ ibi tí à ń lọ níkòríta tá dé yìí, ẹ jẹ́ á plan. Bẹ́ẹ̀ni, ẹ jẹ́ á plan. Ṣẹ rí tí wọ́n bá ń fà á tó ń gbóná ní side east, tí Yorùbá náà ń fà á tó ń gbóná, tí middle belt náà ń fà á tó ń gbóná, ẹ̀mí ìjọba fúnra wọn máa gbọ̀n. Bẹ́ẹ̀ni. Gbogbo pé ká ṣẹ̀ lọ máa bẹ èèyàn kan, ẹ jẹ́ ká zero yẹn kúrò ní mind wa. Ẹ jẹ́ ká gbàgbé yẹn. Kò sí nǹkan kan táwọn bàbá yẹn fẹ́ ṣe. Ọlọ́run tẹ́ ẹ̀ ń fúnra yín dẹ̀ mọ̀. Tí ò bá ti jẹ́ pé ẹ̀yin gan fẹ́ gbàbọ̀dè, bẹ́ẹ̀ni, ẹ jẹ́ á jáwọ́ nípa gbogbo yánmayànma yẹn. Ẹ jẹ́ á jáwọ́ nípa pé ká tún máa waste time ara wa. Ẹ jẹ́ á jáwọ́ ńbẹ̀. Kò sọ́rọ̀ ńbẹ̀. Ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ tẹ́ ẹ̀ ń lọ, à ń sọ, a tún tún sọ, àní kò sọ́rọ̀ ńbẹ̀. Àní ọ̀dàlẹ̀ ni gbogbo wọn. Gbogbo àwọn ọba yẹn, àní ọ̀dàlẹ̀ ni wọ́n. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn ọba yẹn wọ́n ti já ọmọ Yorùbá kulẹ̀. Bẹ́ẹ̀ni. Tá bá dẹ̀ jẹ́wọ́ ọmọ kan fún wọn, wọn ò ṣetán àti cooperate. Tá bá ti jẹ́wọ́ ọmọ kan fún wọn, tá bá ti jẹ́ kó máa gbóná lalálálálálálálálá, yes. Tá bá ti ṣe bẹ́ẹ̀, we are deceiving ourselves. Ọlọ́run. À ń tanra wa ni. Wọ́n ní tójú bá ń ṣepin, wọ́n ní ẹ jẹ́ á yọ ojú náà ká fi wọn ojú. Ẹ jẹ́ á stop now. Ẹ jẹ́ á stop. Ibikíbi tí wọ́n bá mọ̀ wá o, èdè alànú àwùjọ. Ó ṣe wà nìyẹn. Wọn lè mú ìwà bàbá ààyè tí ẹ má worry. Ó máa ṣe é ṣe, alẹ́ ilẹ̀ máa nà sí àyẹ̀sẹ̀, ó ti ṣọ́ọ̀jù. Chief Sunday Igboho Ọlọ́run, àwa la ní sí àgbẹ̀yìn. Ó tẹ̀kì gan, àbá nìyẹn. Mo wá gbà àwọn olórí méjèèjì yìí, mo fi tó gba àwọn olórí wa pátápátá láì yọ ẹnìkankan sílẹ̀. Àwọn ọmọ kéékèèké yìí náà àti àwọn ẹ̀gbọ́n mi gbogbo yín, mo kí gbogbo yín o. Ó ti ẹ̀ jẹ́ pé èmi nìkan ni èmi last born house, but ṣá má bínú sí wa. Ẹ jọ̀ọ́, mo kàn fẹ́ rọ everybody yìí, mo tẹ̀ ti gbọ́ messages oríṣiríṣi. Ẹ ṣé, ẹ jọ̀ọ́. Nípa ọ̀rọ̀ Ọ̀yọ́ nǹkan kan tá ń lọ, a ti conclude tẹ́lẹ̀. Ṣé rí ọ̀rọ̀ Yorùbá ó ti di ọ̀rọ̀ aláìsàn ni. Wọ́n ní ẹbọ kéékèèké báyìí tó máa ń wo aláìsàn, tó máa ń wò lá. Àkúkú mọ̀
ẹ mọ nǹkan tí ìwé mímọ́ sọ ni ó tèmi kà ni ó ní cast your bread upon many waters. Only you don't know the one that will even be good, whether this or that, or whether both of them. So àwọn máa cast the bread wa náà ni upon many waters. Ó tún lọ síwájú, ó ní in the morning sow your seed, in the evening withhold not your hand, because you don't know which one will yield fruit. So àmẹ́lẹ̀ tó máa wọ̀ kí àwọn máa ṣe náà ni ẹjọ́. Mo dẹ̀ fẹ́ encourage gbogbo wa, iye tá a bá ní ẹjọ́, ẹ jẹ́ ká dà bó ṣe 1,000. Àwa náà mọ̀ pé nǹkan easy ní Nàìjíríà. Nǹkan kan mẹ́ẹ̀ ẹ bọ̀ bó ṣe 1,000 jọ. Jẹ́ kó orúkọ tiẹ̀ náà wà ńbẹ̀. Ọlọ́run ẹ̀wọ̀n náà ṣe wọn bá tiẹ̀. Ìyẹn ò mí ẹnìkan bá dá 20,000 ló bá jẹ́ pé wọ́n ní wọ́n ní ìwọ fi sílẹ̀, jẹ́ kó orúkọ ẹ̀ wà ńbẹ̀. Ṣé rí tá a bá ṣe tó báyẹn téèyàn bíi 1,000 tó bá dá 1,000 1 million nìyẹn. Ṣé rí bẹ́ẹ̀ gan ti contribute million ẹ bá ṣe máa ṣe nìyẹn. Ó máa loud gan, ó máa gbẹ gan. Aláàtì ìmẹ́lẹ̀ tó máa já sí ẹ ṣáàjà máa ṣe gbogbo àwọn olórí wa ṣe ń darí. Ẹ ṣe gan. Now ẹ jọ mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi yìí, mo kọ́kọ́ fẹ́ takù Chief Gani Alágbàlá náà. Àwọn ọmọ kọ́kọ́ fẹ́ bá fà nínú ọ̀rọ̀ mi yìí. Bàbá má bínú, mo láàkì ń gan o. Bọ̀ mo ká ní mo lọ gbá imú gan ni. If I catch you for my hand màá kọ́ fún yín blow ni. Ara ń kan mi seriously. Mo ń wá ọ̀rọ̀ yín kan tẹ́ sọ ni, mo ń wá ni. Bọ̀ mi lè trace ẹ̀ mọ́ mi tẹ́ mọ́ bí tí mo ti sọnù. Bọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ bẹ́ẹ̀ yẹn tó tún ginger mi tẹ́ sọ tó ká mi lára gan ni pé yes pé báyà àmọ́ àwọn tá ń bá jà pé àwọn èèyàn wa kọ̀ọ̀kan àti àwọn British àwọn láńbájà gangan bẹ́ẹ̀ yẹn pé àwọn gangan ni problem. Òótọ́ ni nǹkan tẹ́ sọ but mo fẹ́ disagree gan ni o torí ẹ̀ mo sọ pé ká mo lọ gbá ihun ni ọmọ àmọ́ fẹ́ disagree ni vehemently lórí ọ̀rọ̀ British tẹ́ sọ. Ṣé rí tá a bá tún wá ń sọ ní 2025 pé British ló kó wa lẹ́rú bàbá ńlá escaping wars ni it's a statement of cowardice and irọ́ ló wà ń bẹ̀. Britain kẹ́kẹ́ kò kó wa lẹ́rú o. Èmi náà máa ń sọ tẹ́lẹ̀ because ara àwọn òwúrọ̀ tó wà lórí street ni tá a máa fi ń dunra wá nú pé kò kún ṣẹjọ́ wa àwọn Britain kẹ́kẹ́ kò kó wa lẹ́rú o. Tá a bá ń sọ gan ká dẹ̀ tún máa là Britain ò kó wa lẹ́rú. In the 17th century, then towards 18th century and 19th century, thereabout. So Britain a lè sọ pé wọ́n kó wa lẹ́rú náà. A lè sọ pé wọ́n kó wa lẹ́rú in the sense that wọ́n kó àwọn òbí wa lẹ́rú. Wọ́n dẹ̀ information táwọn nígbà yẹn o gbogbo òye wọn dáadáa nígbà yẹn. So they submitted themselves to the British rule. Àwọn Britain yẹn náà àwọn British yẹn bọ́ tó ṣe wá jáwé tó náà àwọn asọ́ngbà yẹn wípé wẹ́ẹ́ tó bá ti 100 years tó bá wù yín ẹ lè cut out. 100 years yẹn máa ti pé ní 2014. Ṣé Britain náà ló tún so mọ́ wa lọ́rùn tí ò jẹ́ ká tú? Àní iṣẹ́ rí àgùntà wà yìí àní máa tan ara wa mọ́sẹ̀ a máa sòótọ́ fúnra wa ni. Britain ò kó wa lẹ́rú o. Àwọn èèyàn wa gan ni problem ara wa. Ọlọ́run gbọ́. In fact kò síbi tá a kẹ́jọ́ yẹn lọ bá kẹ́jọ́ yẹn gan lọ sọ́dọ̀ náà pé Britain ni ọlọ́gá sọ fún wa pé ṣé ọ̀nà the grace ni ṣe wà òkè ṣá Britain ò kó wa lẹ́rú o wàhálà. There was a time I went to a place a neighborhood in my area wọ́n pè ní British Boulevard. Àwọn ọmọ Britain ló wà bẹ́ẹ̀ náà ti settle síbẹ̀ ti pẹ́ bá tẹ̀ rí lé wọn. Àwọn mọ́tò tó ń lò gan àwọn British car bọ́sì ń gbé bẹ́ẹ̀ dé ní. So I went there to do something. Where in Africa? From where Nigeria? Oh, he said he had stayed in Lagos before. So we kept talking. So mo á sọ̀rọ̀ débi slavery pé mo ṣe wá bá àwọn British pé they were colonizers and things like that. Máa kàn wò mí ni pé ṣó ya wèrè ni èwo ni colonizer pé yes pé that happens then. Only but that was then now. Only this 2023. That was last 2 years ago. Only you can't still be talking of colonization now. Only but the impact of the slavery. Only it's a choice. Ọmọ ọ̀rọ̀ yẹn bà mí. Iṣẹ́ mo pé mo kọrin kan mo ní gọ̀ǹgọ̀ sí òdìdà rẹ̀. Bá a ṣe gbọ́n tó bẹ́ẹ̀ náà la gọ̀ tó. Ìran Yorùbá ni o. Ìran Yorùbá gan ni orin yẹn ló bá wí o. Ìran Yorùbá ni o. Torí ìjẹkújẹ. Torí ká àgbọ́n ni. Britain kó wa lẹ́rú. Britain ò kó wa lẹ́rú o. Àwa ló sì wà ká sì wà nínú ìdè. Àwa ló sì wà ká wà nínú ìdè. Britain ò kó wa lẹ́rú rárá. Ọlọ́run gbọ́. Àwọn there is still another school of thought pé ṣé àmọ́ ni tí wàá la bá ṣẹlẹ̀ Britain kìíní kan. Mo fẹ́ béèrè question kan ṣé tá a bá sọ lẹ́nìí pé àṣẹ Nàìjíríà mọ̀. So Britain àwa gbé fighter jets láti UK látọ̀dọ̀ wọn àbí. Wọ́n á máa bọ́ǹbù wa pé ẹ gbọ́dọ̀ ṣe Nàìjíríà dandan.
because ó yẹ ká máa sọ̀rọ̀ yìí ká máa ṣe ní plane àbí òkè Britain wa sọ pé torí pé Yorùbá ti sọ pé àwọn ò ṣe Nàìjíríà mọ́ wọn á wá sanction wa pé wọn ò ní ṣe trade pẹ̀lú wa wọn ò ní ṣe kankan àbí torí pé òkè ká tó wá wò báyìí wípé kó àwọn àti ẹni ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n máa kó àmì fún àwọn Fúlàní ní kíní kan àbálàrọ́ ló wà ń bẹ̀ ọlọ́ngbọ́n àìtàn ní irọ́ ni let's be plain àwa ló lè àwọn èèyàn wa ló lè olójú kòkòrò aláìníròònù short-sighted people àwa là ń dẹra wa mọ́lẹ̀ o kò sí nǹkan kan tó kan Britain ẹ̀tàn ni o tí Britain tún ní àyà wọ́n tún wá rán David Lammy wá pé àwọn náà mọ̀ pé whatever the agreement that they sign àṣẹṣẹ àwọn tí wọ́n ń tẹ̀yìn pé ṣàṣìfilẹ̀ fún 50 years nígbà tí mo kókò ló ní yín so kò sí nǹkan tó kan Britain bẹ́ẹ̀ o kò sí nǹkan ọ̀rọ̀ gbàtàn ṣe ń Biafra àwọn náà ń supply àmọ́ fún Biafra that was then ṣẹ́rí èjì tá a wà yìí social media age ni is information technology age Ọlọ́run we are in the time of information we are in information age kò sí nǹkan tí Britain bá fẹ́ ṣe àwa máa mọ̀ a máa tú síta sí gbogbo àgbáyé in fact with photograph and with photo and with video evidence gbogbo ẹ̀ náà máa gbé jáde so kákan ẹ̀tàn ní ká máa sọ pé Britain ni kò sí nǹkan tó kan Britain o Britain àwa la foolish our people are foolish now ó dẹ̀ nídìí tí mo fi sọ bẹ́ẹ̀ the reason why I'm saying this is because some of us we are refusing to take absolute responsibility concerning this problem that we have found ourselves in, sir. Let me give you an example. Some days ago, wọ́n ní mo tẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ bọ̀ lọ́nà míì ni mi mọ̀ pé máa tún gbọ́rùn kan báyìí. Máa nǹkan ara àwọn ẹrúkú Tinubu ni èmi àti àtijọ́ ṣiṣẹ́ rẹ̀ àkànpàdé so bá ti rí mi máa ń gé mi Yorùbá nation bó ti ṣe sọ Yorùbá nation ó kàn tá sí mi ni pé ọ̀gá àgbà ò tiẹ̀ ní ìbáwò Yorùbá nation ọmọ Yorùbá ni ó àwọn ní Yorùbá nation wà kíní kan ó ní ṣé òun máa sọ fún mi pé election ló tún ti ń bọ̀ yìí sí ó nígbà tó ń sọ fún nígbà yẹn pé Yorùbá nation kò ń ṣe nǹkan tó easy bẹ́ẹ̀ yẹn pé báwo la ṣe fẹ́ ṣe Yorùbá nation gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àkárí wọn àlọ́ǹgà àṣẹ kíní kan so mo kọ́kọ́ fẹ́ máa bá a dì pé kí ló mí pé àkárí àgbààgbà ilẹ̀ Yorùbá àlọ́ǹ wọn àkárí wọn àlọ́ǹgì náà àkárí wọn àlọ́ǹ pé kíní kan ó ní ọba tí wọn sọ statement kan yẹn ló dùn mí bọ́sẹ̀rí Amẹ́ríkà làwà èyí ń gbáyàn létí l'Amẹ́ríkà bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ìrìn kàlẹ́ dédé gba létí bẹ́ẹ̀ yẹn Ọlọ́run gbọ́ ká ní bíi Nàìjà ni àbí mo mọ̀ pé kíní ká sọ pé bíi Nàìjà táà náà bá gba Yorùbá nation àníwà balẹ̀ lórí òfin máa wà ká ní bíi president Nàìjà ni mo wà ní tèmi àti ẹtì nínú ẹ̀ka ẹ̀ ó yẹ sọ kíní ẹ̀ ẹ̀ máa kẹ́tọ́ pè ní ẹ̀dùn tìṣà máa fún nígbò tó máa fún nígbò nímú ni ọba sọ fún pé ṣé tán bá tẹ kémi náà ti wò náà pé ìwọ náà tẹ wò rẹ tán bá tẹ fẹ́ gba Yorùbá nation ṣé bí irú àwọn Ìgbòho nǹkan kan yẹn dáadáa kíní yẹn dùn mí mo wá wò mo ní so tí Ìgbòho bá gbà mo níta ni ẹlòpọ̀ lè gbà náà ó ní Yorùbá ṣé ni mo Yorùbá wà pé aláwọn professor ní kíní kan mo wá wò ó ládẹ láwọn àgbàlagbà tó máa ṣe pé mo wá wò àánú ẹ̀ ṣe mí torí màá tó ń sọ̀rọ̀ yìí iṣẹ́ because last year a lọ sọ́dọ̀ ẹ̀ a lọ ṣe bẹ́ẹ̀ dé fún we did 55 years 50 years ló ṣe ní last year so year yìí 56 years ni but ó sì ń retí ọmọ 56 years kẹ́ máa wò kùnú aláìníròónú o ọmọ 56 years ó sì ń ronú pé àwọn àgbà fẹ́ sì wà níbi kan tó máa help me now let me now tell all of you today àwọn ọ̀rọ̀ kan sì ń bọ̀ kò tí ì yá sí yìí ṣáàṣì máa já máa wòye. Because a máa ń sọ kínní yẹn we talk that thing very broadly àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn kínní kan mo fẹ́ sọ fún ilé ni o kò sí àgbààgbà ilẹ̀ Yorùbá o ẹ máa gọrẹ o ṣẹ́rí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kínní kan àpọ́nlé akànpọ́nra wa lé ni can I tell you today bro you are the àgbààgbà ilẹ̀ Yorùbá ǹjẹ́ ìwọ mọ̀ wípé bá a ṣe wà nínú wàhálà yìí táńtà láti rẹ́sì owó táńtà láti rẹ́sì gbogbo ẹ̀ ṣé o mọ̀ pé wò ó lówó ṣé o mọ̀ pé kò jẹ́ tí sanwó ọmọ sùn ẹ̀ ṣùgbọ́n $500 naira péré ló lè filẹ̀ 1,000 naira péré ló lè filẹ̀ kàn fi ṣe ààbò kàn fi jà fún ilẹ̀ ṣé o mọ̀ yìí pé ṣé o mọ̀ yìí pé o ní ìwúlò fún ilẹ̀ Yorùbá ju àwọn mi fẹ́ máa dárúkọ àwọn so-called popular billionaires ṣé o mọ̀ pé owó ẹ̀ ó ní ìwúlò ó sì ní ìtẹ́wọ́gbà níwájú Olódùà jù wọ́n lọ àkótí yẹ bó ṣe jẹ́ nìyẹn let me tell you one thing sorry majority of this àgbààgbà tá a máa ń sọ àwọn àgbààgbà wa àwọn ọ̀tọ̀kùlú wa who dey help ni o I swear down they no help anybody o
if anybody is a billionaire olówó ní kinní kan ó ní fún òun àtàwọn family ẹ̀ ni ìyàtọ̀ tó wà láàrin èèbó àti àwọn èèyàn wa nìyẹn. You see, in our space, we love celebrating individualism. Tẹ́nìkan bá ti lówó, bàbá nìyẹn, kíní kan máa sọ̀rọ̀ àìsàn máa ṣe kíní kan. But kí ni impact ẹni yẹn sí society? Kí la lè sọ nípa ẹ̀ nígbà tó bá lọ? Abiola, àmọ́ bí Abiola ṣe lówó tó ní kíní. Ó lówó fún ayé ẹ̀ nígbà tó kú. Ṣé tán ka wíìlì ẹ̀? Ṣé wọ́n dárúkọ mímọ́ ni àbí àbóṣẹ́ẹ̀dì mi lọ sí sùn àbí kíní kan? But lẹ́yìn Abiola ti wá kú, so kí ni láríjà báyìí? Kí la lè pọ́ìntì pé òkè ìran Yorùbá? Nǹkan Abiola ṣe fún ìran Yorùbá lélẹ̀. Ṣẹ́rí very soon mo ń compile list wọn gbogbo àwọn àgbààgbà tẹ fi àṣọ dreadfully yẹ àwọn àgbààgbà wa àwọn professor wa a máa list orúkọ gbogbo wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan àwa máa kà á kí ilẹ̀ lè sọ nípa tiwọn wípé wọ́n ṣe fún ìran Yorùbá sórí òyìnbó mo sọ fún yín sẹ́ẹ̀ tí òyìnbó bá kú ká ló ti kú in the last 100 years tẹ́ bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n ní sọ̀rọ̀ ilé tó kọ́ wọ́n sọ̀rọ̀ ilẹ̀ tó ní wọ́n sọ̀rọ̀ property wọ́n máa ń sọ̀rọ̀ impact tó ṣe fún ìran ẹ̀ tó ti jẹ́ wípé àwọn èèyàn ọjọ́ èní wọ́n sì ń jẹ àǹfààní ẹ̀ ṣe rí tí olówó bá lówó ní ìlú òyìnbó tó bá kú ó lè jẹ́ multi-billionaire ó máa yà ilé ẹni tẹ́ bá lọ wo wíìlì ẹ̀ ó lè ifá ò lè má fún ọmọ ẹ̀ ní nǹkan kan ọmọ ẹ̀ tó bí ó lè má wíìlì kankan fún ó lè sọ pé ilé òun o ilé mẹ́wàá ló ní pélé mẹ́wàá yẹn o kàn fi ṣe ilé àwọn ọmọ aláìní márùn bẹ́ẹ̀ ó lè ní ilé márùn bẹ́ẹ̀ kán tọ̀nà sọ́sítù á lówó tó ní á ní kán lọ kó fọ́sítù á ní kán lọ kó fún kán lọ ṣe nǹkan báyìí kán lọ ṣe nǹkan báyìí gbogbo kí ni ẹ máa ń jà lẹ́nu pé báwo làwọn pípù yìí bọ̀ mentality ti wa gẹ́gẹ́ bí àwọn èèyàn dúdú ó yàtọ̀ it is all about me and me so mo wá ń challenge ẹ lẹ́nu Gani Alágbàlá ìwọ làgbàgbà Yorùbá má tanra ẹ má gọra ẹ má yàtọ̀ pé àwọn àgbààgbà wa àwọn ọ̀tọ̀kùlú wa ṣàmà ní tiwọn báwo náà tiwọn báwo who dey help Ọlọ́run tó bá lówó sáyà ara ẹ̀ nìyà you no dey feed me now mi rí pàtì ẹ̀ náà kí ni nǹkan tó ṣe lórí ọ̀rọ̀ Yorùbá tí n bá sọ̀rọ̀ nípa ọmọdé ẹ̀ mọ́gbà mi ó máa dàbí pé àìlè sọ̀rọ̀ jù Sunday ṣe bẹ́ẹ̀ nítorí pé he gave his life nǹkan tí mo wá fẹ́ challenge ni wípé àwọn tí wọ́n ń pè lágbàgbà yẹn kí ni impact wọn kí ni nǹkan tó ń ṣe fún ilẹ̀ Yorùbá tó bá gbọ́ pé lọ ṣe meeting on behalf of Yorùbá ọlọ́ pé owó ni má gọrẹ o a ní òtítọ́ yẹn ó ti délẹ̀ a máa nà lẹ́bẹ̀ẹ́ lẹ́yọ̀ kọ̀ọ̀kan Gani ìwọ làgbàgbà Yorùbá má wulẹ̀ sí ti rẹsẹ̀ sí pé kìnnìkan àwòrò ṣàṣà ìwọ làgbàgbà ilẹ̀ Yorùbá ajé àkúnyàrá ìwọ tí wọ́n bá sọ pé àwọn ìyá wa nílẹ̀ Yorùbá àwọn màmá ìwọ gangan ni màmá wa nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ̀rọ̀ níbí mi ìmọ̀rúkọ gbogbo yín tán ìwọ gangan take the responsibility àgbà ti kàn ìwọ 40 years ìwọ kìnnìkan èyí Ọ̀ṣun Fọláhàn àbí kí lorúkọ màmá ẹ̀ tó máa ń sọ̀rọ̀ náà nìbàdàn yẹn ìwọ làgbà ilẹ̀ Yorùbá so ẹ má máa shift responsibility mi pé àwọn àgbà Yorùbá kan àwọn kìnnìkan kò ságbà Yorùbá kankan bí kan mo ti sọ fún wa ti pẹ́ wípé Ọ̀yọ́ ni gbogbo wa wà Ọ̀yọ́ OYO you are on your own àwa ní tí ó fi lè mú Ọlọ́run Olódùmarè bàbá tó ṣe ẹ̀dá wa ní ilẹ̀ Yorùbá tó fi sí ẹ lọ́kàn wípé o ní láti jà fún rẹ̀ Ọlọ́run ti gbé responsibility ẹ fún ẹ ní ẹ ìwọ làgbàgbà ilẹ̀ Yorùbá so when that time comes tí gbẹgbẹ yẹn bá bẹ̀rẹ̀ shift responsibility yẹn mọ́ àwa gangan ìwọ I'm just starting here for the fact that you know that you need to fight for your race you are the àgbàgbà ilẹ̀ Yorùbá so don't look for salvation anywhere you are the salvation of your race I want to encourage you today Britain ò mú wa lẹ́rú Ọlọ́run àti ìṣetán ni èmi sọ fún ẹ tó ráwọn ọdún ẹ gan wọn ìwé tí rẹ di ni bọ ká sì máa tọ lọ ná ẹwọn ní ká lọ sọ́yọ́ ẹ jẹ́ ká sì ṣe mọ̀ pé mo lọ́yọ̀ la wà tẹ́lẹ̀ ká wá padà sọ́yọ́ ká ògbẹ tó wá ṣe láti bẹ no so ẹ má wo there's no salvation any other place àwa gangan làgbàgbà ilẹ̀ Yorùbá náà tó ń kú lùlù yẹn Yorùbá kìíní kẹlẹ ló àwa gangan ni so let's stop today let's stop àwọn kan ní kìíní kan kò sí àwọn kan ní kìíní kan ajàmájẹ̀bi ìwọ làgbà ilẹ̀ Yorùbá take responsibility each and every one of you fix your name into it ní ìmúrúkọ gbogbo yín tán ni o ẹ má bínú o Kóìkì ìwọ làgbàgbà ilẹ̀ Yorùbá fix your name into it gbogbo wa máa jàjà yìí a máa ṣẹ́gun a dẹ̀ máa fi victory lẹ̀ fún àwọn ìran tó ń bọ̀ tẹ́lẹ̀ mo ń sọ kíní kan fún yín mo tún sọ báyẹ̀ mọ́ ni o aláwọn ìran tó ń bọ̀ gan àwọn èèyàn wíìkì gan wọn mọ ìsìn wọn apart from the fact that pé wọn mọ ìsìn wọn wọn tún wá wíìkì gan aláwọn ọmọ èèyàn kò rí o nítorí làwọn èèyàn jẹ àwọn ò lágbára rárá àwa gẹ́gẹ́ ní àgbààgbà ilẹ̀ Yorùbá so ẹjọ́ Britain ò mú wa lẹ́rú o
àwa fẹ́ ponú ìran wa kàn dìdìrín láti ilẹ̀ yìí o tá a bá dẹ̀ nílé ní nípa àṣemọ́sẹ̀ àlà máa bọ́ èmi ti sọ fún yín our warfare is more internal than external. àwọn yẹn wẹ́gàn ọlọ́run gbọ́ ọlọ́run gbọ́ ṣé rí tí wọ́n bá ti pa àwọn dán kan lójú tèmi rí ni tí wọ́n bá ti pa àwọn dán kan lójú tèmi rí kò lè yé mi bọ̀ wọ́n ti pa àwọn dán kan lójú mi rí èmi náà fi mọ̀ wípé ọlọ́run ó lágbára lẹ̀ Yorùbá àwọn fẹ́ kógun wọlé ni àwọn fẹ́ ṣe kinní kan ni àáfàá kan sọ̀rọ̀ ń sìn yìí bọ̀bọ̀ ọlọ́run máa ń gbádùn ẹ̀ gan mo gbádùn gbogbo àwọn charges yẹn ogun ti wà ńlẹ̀ ẹ má jà gọra wa ogun kò jù bẹ́ẹ̀ yẹn lọ torí ẹ̀ mo ṣe sọ pé a gbọ́dọ̀ gbára wa kúrò ní ilẹ̀ tó ń pè ní Nàìjíríà yẹn bá a ṣe máa para wa tán bó ṣe máa wò nìyẹn ẹ jẹ́ fún yín ní 2 examples ṣẹ́rí ní 1983 nígbà tí wọ́n ja ogun Fẹ̀rẹ̀ àti Mọdákẹ́kẹ́ I was a child but mo ṣe rántí gbogbo event yẹn tó ṣẹlẹ̀ mo rántí ẹ̀ pàápàá bí grandma mi wọ́n ṣe fà mí lọ́wọ́ tá ń lọ nínú ogun yẹn ni a máa ń pe ẹ̀gbọ́n kan ní ẹ̀gbọ́n fẹ́ mú gbà yẹn ló lead wa ó wá mú wa lọ síbi kan pè ní mọ̀rẹ́ yẹn police station kan wà bẹ́ẹ̀ ní opposite àwọn upstairs kan báyìí wà bẹ́ẹ̀ wọ́n pè ìyá kan ní ìyá magi ṣọ́ọ̀ṣì ìyá magi ní ṣọ́ọ̀ṣì yẹn ibẹ̀ la wà ń gbà yẹn for days a máa ń ra geisha nínú ogun ní 1983 àtúnṣe ra geisha àti ra sardine a máa ń jẹ́ gbà máa ń jẹ́ bẹ́ẹ̀ lórí fence that was 83 bá a ṣe wá para wa tó nífẹ̀ẹ́ Mọdákẹ́kẹ́ ńgbà yẹn Nigeria still existed ẹ bá lọ sí Ìbàdàn ẹ tiẹ̀ lè mọ̀ fún jagun nífẹ̀ẹ́ that was 83 o ní 1997 I was in school in Ògbómọ̀ṣọ́ èmi ò tiẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ èmi kàn travel lọ lé yìí bá dé fẹ̀ ní bí ọwọ́ rọ̀lẹ́ wọ́n ṣe mú mi mọ́ lágèrè nìyẹn wọ́n ń jagun báwo ojú títì ẹ̀gbẹ́ títì ilé kan bá tó wà lẹ́gbẹ̀ẹ́ títì ní lágèrè ni mo sùn nígbà tó wá dàárọ̀ tí mo ń lọ sílé tí mo lọ létí bàbá mi rí ó pariwo ni ṣé mi ò mọ fún jagun ni ṣé mi ò ṣe kíní kan ní báwo mo ṣe rí mo ṣe máa fún mo ní mi mọ of course mi dẹ̀ mọ̀ mo wà l'Ógbómọ̀ṣọ́ wọ́n jagun wọ́n ti fẹ́ para wọn tán I know how many family members were lost in 97 Ifẹ̀ Mọdákẹ́kẹ́ crisis wọ́n ti fẹ́ jagun tán àdẹ̀mọ̀ yìí pé nǹkan ń ṣẹlẹ̀ káàkiri bọ́rọ̀ Nàìjíríà ṣe rí nìyẹn ṣẹ́rí tá a bá ní ìlú tí conflict bá tiẹ̀ wà láàrin ìlú kan sí kejì wọ́n máa declare sí irú ò tiẹ̀ lè ṣẹlẹ̀ náà irú ò lè ṣẹlẹ̀ káàtẹ̀ ló wá ṣẹlẹ̀ it requires urgent attention ṣùgbọ́n ṣe rí ní Nàìjíríà nǹkan kan máa ṣẹlẹ̀ ń bì ayé máa lọ ń bì nígbà pé nǹkan kan ṣẹlẹ̀ wọ́n dẹ̀ ń pa lógúnlógún wọ́n pa lọ́gbọ̀nlọ́gbọ̀n ó kún ara nǹkan tá a ṣe gbọ́dọ̀ gba orílẹ̀-èdè wa tá a ṣe gbọ́dọ̀ torí ṣe rí so many sorry mi tẹ̀wọ̀n epo ti kú now torí gbogbo àwọn dandan àwọn ìjà àwọn historical issues kìíní kan lọ́dún kìíní kan làwọn kan ṣe kìíní kan tá a fi ń bára wa jà tá a ń para wa ọmọ ìyá méjì tá a ń bára wa jà tó jẹ́ pé ọkọ àti ìyàwó tó ti fẹ́ra wọn wọ́n á mú ọmọ wọn wọ́n á gé lórí torí pé wọ́n ń jà sílùsílù ṣẹ́rí kò sí ṣẹ́rí permanent solution to most of these criminal clashes tá a bá gba orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ibẹ̀ láti rí lè sọ permanently in fact tá a bá sọ dé stage kan tó bá jẹ́ pé ká kó gbogbo ìlú yẹn a particular ìlú míì tó jẹ́ pé a ní láti kó ká wá lọ create another brand new city entirely tó jẹ́ pé gbogbo landmarks ṣòye yín tó wà nílùú yẹn a máa lọ create another place tó dẹ̀ jẹ́ pé wọ́n dẹ̀ máa sílẹ̀ ó dẹ̀ máa wà ó máa ṣègì sẹ́ẹ̀tì fún ó ti wà tó jẹ́ pé ìlú yìí ni báyìí ni tó jẹ́ pé ó dẹ̀ ti wà for life nìyẹn tá a máa set gbogbo ẹ̀ tó jẹ́ pé nobody will now come tó máa pa kankan tó máa ṣe kinní kan mọ́ tó bá jẹ́ pé nǹkan tá a máa ṣe nìyẹn a máa ṣe ṣùgbọ́n gbogbo eléyìí a lè rí ṣe nínú Nàìjíríà nítorí pé Nàìjíríà wọ́n ṣe tiwa wọ́n wá create ẹ̀ fún wa ni Britain tó dẹ̀ wá create ẹ̀ fún wa wọ́n ti jẹ́ tó ṣẹ́rí tí àwọn àgbààgbà tẹ́yìn ń sọ yẹn táwọn bá ti ronú wípé no ọmọ Léfì ilé tó lọ àwọn ọmọ kéékèèké we need to assume that responsibility and be able to cut ourselves out of this slavery we can't be slaves forever àsìkò náà dẹ̀ ti tó nìyẹn tá a máa padà lọ sílé wa so you are the elder of the Yorùbá land ẹ má shift responsibility yẹn Britain is not our problem ẹ má jẹ́ kẹ́ let's take responsibility we are our own problem ìjọba bá dẹ̀ ti sọ pé ó tó gẹ́ náà nìyẹn a dẹ̀ máa ṣí náà nìyẹn tá a bá dẹ̀ ti ṣí a dẹ̀ máa ṣí a dẹ̀ ti lọ nìyẹn so for now that we are still doing slavery to Fulani to British ó wù wá ni torí ẹ̀ mo yẹ sọ pé ìyá yẹn ò tí pẹ́ẹ́pẹ́ ìyá yẹn ò tí tó tí àyẹ̀ bá tó a máa ṣí
Táwa dẹ̀ ti ṣí wọ́n ti ṣí finally o a ti ṣí nìyẹn nígbà yẹn la wà àní pọ́n àti jẹ̀bẹ̀ àní pọ́n láti sàmù jẹ̀bẹ̀ yẹn a máa bó lójú a máa bùkátù so máa ta wá a máa ṣílẹ̀ àti ẹni fi bandage sí sódà á lè san dáadáa ó ṣe wà nìyẹn o á dára fún wa Yorùbá nation there is no stopping there is no pausing a máa gborílẹ̀-èdè wa a máa gbà a lè máa ṣe rere níbẹ̀ ó máa dùn gan ìlú wa máa dùn gan we gonna build one of the most beautiful countries on earth ìlú wa máa dùn gan ó dẹ̀ máa dára fún wa Yorùbá nation no stopping ẹ ṣé gan. Is Nigeria going to be free? Get freedom? The solution is that if you want your freedom to be easy, there will be war. I told you I see war. You are a pastor, you are an evangelist, you are a bishop, you will have gun. Don't be deceiving yourself. When is Nigeria going to be free? Get freedom? The solution is that if you want your freedom to be easy, there will be war. I told you I see war. You are a pastor, you are an evangelist, you are a bishop, you will have gun. Don't be deceiving yourself. Wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run ní kó má tàn wá pé a gbọ́dọ̀ ja òkun. Ǹjẹ́ ìbéèrè mi ni pé ṣé bàbá yìí wá parọ́ tàbí ó sòótọ́ fún wa? Tí a bá ní yan amọ̀kùn mẹ́kọ̀ọ́ ó yẹ ká ti mọ̀ pé òótọ́ ni bàbá yìí sọ. Ṣùgbọ́n nígbà tẹ́yin kan ṣì máa sọ ẹ ṣì ń fool wa ẹ ní Yorùbá ò ń jagun bí ẹrú ẹ ṣe stop àti máa deceive wa. Ẹ ṣe stop àti máa deceive wa. Ta ni ò mọ̀ pé ẹ̀kọ ò kọlà ni pé ewé ló kọlà sára ẹ̀kọ lára. Ẹ̀yin kan ṣẹ̀ wá gbéra Yorùbá ò ń jagun bí ẹrú ẹ já fọgbọ́n ṣe ẹ já ṣe kinní kan. Fúlàní ń kó AK-47 wọ́n ń kó machine gun wá ń bá wa. Àwa ń sọ wípé à ń jagun bí ẹrú à ń ṣe kinní kan bí ẹrú. Fúlàní ń sọ fún wa wípé àwọn ló ní ilẹ̀ Yorùbá. Yíbò náà gbéra wọ́n láwọn ló ní ilẹ̀ Yorùbá. Can you imagine that? Ṣé ti mọye ẹ̀yà tá à ń bá jà bẹ́yẹn? Ṣé mọye ìlú tí Yíbò ti sọ fún wa nílẹ̀ Yorùbá wípé àwọn ló ní? Àwa dẹ̀ dákẹ́ à ń deceive ara wa à ń tanra wa à ní à ń jagun bí ẹrú ẹ já sì lọ máa bẹ ọba kan. Ẹ máa bẹ ọba. Bẹ́ẹ̀ni ẹ continue ṣẹ gbọ́ ẹ máa bẹ ọba. Bóyá ọba tó ti jẹ mùlá tó rí pé tó ṣetán àti jẹ ọjọ́ ọ̀la ọmọ ẹ̀ gan mọ́ra gbogbo ayé tó yẹ kọ́mọ titi ẹ̀ jẹ gan ó ready àti jẹ́ mọ́ra òun lá wá ro ti ọmọ ọlọ́mọ àwọn tí wọn ò lójú àánú tó pé the same WhatsApp group ni gbogbo wọn jọ wà. Nonsense. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu bàbá ìjọ. We made a declaration saying that it's too late for restructuring in Nigeria. You will remember in 1962, there was a massive problem in Nigeria when Awolowo was arrested. Our people talked to us. There was crisis for over 4 years that led to the coup. There was a Yoruba meeting of elders called the Yoruba Leaders of Thought. We relented. The thing continued. Yoruba has continued to lose ground since that time. In 1993, there was the annulment of the June 12 election. Shiju Ade, the former Ooni, spoke and said Yoruba should go ahead and contest an election. We did. It led to nothing. The same thing happened in 1998, just before the handover to the democratic elected government. Yoruba did not want to go for anything like Nigeria again. But then it failed. Look at where we are. Yoruba has been losing ground since 1914, and we are just tired. We are there for restructuring. It's too late for restructuring in Nigeria. It's too late for sovereign national conference. It's too late for resource control. What we want now is Oduduwa Republic. And we are very categorical about that.
We have made that very clear. We have made declarations, and we are very serious about our demands. Every region just go to its own tent. Yoruba wants to be on its own because the problem that Yoruba has is Nigeria. Nigeria is the problem, is the impediment to Yoruba development, is the impediment to Oodua development. Without Nigeria, we won't be where we are. 1962, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The patience of Yoruba with Nigeria has come to an end. Ẹ ṣé gan ni. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ, Bàbá Tinubu, President orílẹ̀-èdè Nàìjíríà, ẹ ní ẹ máa rí ẹ ní ẹ ń wo bandit ńlẹ̀, ẹ ẹ̀ pe bandit ní criminal, ṣùgbọ́n ẹni tó ń béèrè fún ẹ̀tọ́ ẹ̀, ẹ lóun lẹ fẹ́ máa pè ní criminal, ẹ lóun ní káwọn ọmọ ológun Nàìjíríà kán lọ máa dojú ìjà kọ. Ìwọ ọmọ ológun náà tí o wá fẹ́ wá dojú ìjà kọ wá, ìwọ náà rántí o wípé ọmọ ẹ̀ á jẹ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni, rántí, kódà ìwọ gan á jẹ ńbẹ̀ kó tó jáde láyé. Kò ń ṣèpè, bẹ́ẹ̀ ni, wàá jẹ ńbẹ̀, ọmọ ẹ á jẹ ńbẹ̀, ìran ẹ á jẹ ńbẹ̀, bí o fẹ́ bí o kọ̀. Ìwọ tán wá rán bọ̀ náà, nítorí pé àwa gan a tiẹ̀ ti wá zero mind wa. Ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ìwọ náà tó wá fẹ́ wá gbàbọ̀dè fún wa, tán fẹ́ rán wá o, tíwọ náà tán fẹ́ rán ẹ níṣẹ́ ẹrú, tó ò dẹ̀ fẹ́ fi tọmọ jẹ, wá gba titi ẹ, gba titi ẹ náà lẹ̀, màá fún ẹ lépè titi ẹ. Èèyàn kéèyàn tó bá dúró gẹ́gẹ́ bí alátakò fúnran Yorùbá tí wọ́n ń gbòkègbodò pé gidina gbígba Yorùbá nation, bóyá gbóhùn ẹnu mi ṣàṣẹ ìwọ ilẹ̀. Ọ̀bàràká máa ká gbogbo wọn dà sọ́run. Ọ̀bàràká ìbá àsọkùnrin ni wọ́n ṣàtakò ìran Yorùbá. Ọ̀bàràká máa ká wọn dà sọ́run. Ọ̀bàràká ìbá àsọmọdé ìbá àṣàgbàlagbà, ọba ní tàbí jòyè ló ń ṣàtakò gbígba Yorùbá nation. Ọ̀bàràká bóyá máa ká wọn dà sọ́run. Ìbá àṣolóṣèlú, ìbá àṣe ìran míì tàbẹ́ni tó súnmọ́ ìran Yorùbá bíi kásán ọrùn ló ń fojú ṣọ̀rẹ́, tó ń dẹ́yìn sọ̀tá, tó ń wí pé kíran Yorùbá ó dẹ́ni ẹ̀yìn. Ọ̀bàràká bóyá máa ká wọn dà sọ́run. Torí wípé gìrìlẹ̀yà là ń bẹ́ tú, bẹ́ẹ̀ ni gìrìlẹ̀yà là ń gbàkùnrin, kókókókó là ń gbọ́mọ onígògó. Gbogbo ọ̀tá Yorùbá nation fírí ìbò, ìbò fírí. Ẹnikẹ́ni tó bá ń fira ẹ̀ sọ́fà láti dènà òmìnira ilẹ̀ Yorùbá, ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀. Fírí ìbò, ìbò fírí. Bọ́sọ̀ olóṣèlú ló ń ṣàtakò òmìnira ilẹ̀ Yorùbá, ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀. Fírí ìbò, ìbò fírí. Ìbá àsọkùnrin, ìbá àsọbìnrin, ìbá àsọba, ìbá àsìjòyè ló ń ṣàtakò gbígbó òmìnira ilẹ̀ Yorùbá, ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀. Fírí ìbò, ìbò fírí. Àníkọ́ba má ṣèlú ẹ̀, àníkọ́lóṣèlú má ṣòṣèlú, ṣùgbọ́n ọba kọ́ba tàbí jòyè kí jòyè tàbí olóṣèlú kólóṣèlú tó bá sọ wípé òun fẹ́ máa gbé gidina ìran Yorùbá, wípé òun fẹ́ máa dabarú gbígbó òmìnira ilẹ̀ Yorùbá, ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀. Fírí ìbò, ìbò fírí. Yóò ṣẹ lérí àwọn ọ̀tá, ó di ilé odi ọmọ Odùduwà, èpè kórókórókórókóró, ó dorí ọ̀tá òmìnira ilẹ̀ Yorùbá. Ṣé bẹ́ẹ̀ ti mọ̀ wípé tàkẹ́sẹ́ ní ṣe láwùjọ òkú? Ìjímèrè làwọn baba ńlá wa sọ wípé ó ń ṣe láwùjọ ọ̀bọ. Dandan ní tàbí dán òmìnira ilẹ̀ Yorùbá, dandan ní kó tó ràn Yorùbá lọ́wọ́. Agbọ́dúdú ẹ̀yẹ má ké, agbọ́dúdú ẹ̀yẹ má ké. Ọya dá mi lóhùn sẹ́rẹ̀, dá mi lóhùn. Agbọ́dúdú. Bẹ́ẹ̀ la ṣe rí mọ́ yín lára o. A ṣẹ mọ́ gbogbo ẹ̀yin ọ̀tá ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọ̀tá òmìnira ilẹ̀ Yorùbá, bá ṣe rí mọ́ yín lára nìyẹn. Ò báà jẹ́ olóṣèlú ni ẹ́, ò báà jẹ́ ọba ni ẹ́, ohun tí ìbáà wù kó jẹ́, ìbáà jẹ́ ìwọ ẹ̀yin ọmọlẹ́yìn olóṣèlú ni, gbogbo yín tẹ́ bá ti ń ṣe àtakò fún wa, bá ṣe rí fún yín nìyẹn. Ohunkóhun tí ìbáà wù kẹ́ ní, kẹ́ fi máa wọ ebi dànù,
irọ́ lẹ pa. Ilẹ̀ Yorùbá á mú yín. Bẹ́ẹ̀ ni, àṣẹ gùn ún, àṣẹ gùn ún, kò yípadà o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, a dúpẹ́ nítorí pé ní gbogbo ìgbà náà a máa dúpẹ́ lọ́wọ́ yín ni. Ìwọ̀nba àwọn ọmọ Yorùbá péréte tí wọ́n ń darapọ̀ mọ́ wa tá a bá ti ń ṣe é, wọn ò ní kí ni àwọn yẹn tiẹ̀ ń sọ, bóyá ọ̀rọ̀ wa tiẹ̀ ní meaning àbí kò ní meaning, wọn ò bá wa wò ó bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá wa wò ó bẹ́ẹ̀, tẹ́ kàn ń gbọ́ wa, tẹ́ ń wò ó pé ọ̀rọ̀ òmìnira làwọn eléyìí ń sọ, a gbọ́dọ̀ máa fọkàn bá wọn lọ. Mo gbà ládùúrà pé ẹ ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí lágbára àṣẹ Èdùmàrè. Àtèmi àtẹ̀yin a jọ máa délẹ̀ lérí ni lágbára àṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ni, àṣẹ gùn ún. A à ní sọmọ nù, a à ní sọ aya nù, a à ní sọ gbogbo ohun tí à ń rí tínú wa fi ń dùn, a à ní sọ ọ́ nù. Ẹ ṣé gan ni pé ẹ darapọ̀ mọ́ wa, ẹ bá wa fìfẹ́ gbọ́. Ẹ ṣé gan ni. Ẹ má wá jẹ́ ká gbàgbé, Koiki Media is the last man standing for Yoruba nation. No going back, no retreat, no surrender. Koiki Media bringing the world closer to your doorstep. No shaking, no stopping. Kò sí nǹkan kan tó máa dá dúró. Bẹ́ẹ̀ ni, òmìnira ilẹ̀ Yorùbá á tẹ̀ wá lọ́wọ́ lágbára àṣẹ Èdùmàrè. Lágbára àwọn tó tẹ ilẹ̀ Yorùbá dó, á tẹ̀ wá lọ́wọ́ o. A à ní ṣubú ara, a à ní ṣubú ẹ̀mí. Mo wá fi àkókò yìí, mo fi ń bẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Èmi kọ́ ni mò ń béèrè owó lọ́wọ́ yín o, ṣùgbọ́n ẹ lọ sọ́pọ́ọ̀tì gbogbo ẹ̀ka tó bá yẹ kẹ́ sọ́pọ́ọ̀tì nínú struggle yìí. Ẹ sọ́pọ́ọ̀tì gbogbo ohun tó bá yẹ kẹ́ ṣe, ẹ bá wa ṣé. Ẹ sọ́pọ́ọ̀tì Koiki Media, ẹ sọ́pọ́ọ̀tì àwọn mídíà tí wọ́n tó ń pariwo ìjàngbara. Ẹ sọ́pọ́ọ̀tì wọn. Òmìnira ò ń ṣe ọ̀fẹ́. Yes, òmìnira ò ń ṣe ọ̀fẹ́. It's not free. Ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀. Ẹ jẹ́ á bára wa sòótọ́ ọ̀rọ̀ nítorí pé a tiẹ̀ rí èèyàn míì, á lóun ti ná kiní sí. Lóòótọ́, ó rí bẹ́ẹ̀ náà lóòótọ́, ṣùgbọ́n ẹ jẹ́ á forí tì í. Wọn ò kí alábọ̀ ṣẹ́ pé kó kúuṣẹ́ o. Àfẹni tó bá forí tì í dópin la máa yìn, la máa gbóríyìn fún pé ó kúuṣẹ́. Ó dẹ̀ dọjọ́ tí ohun tí à ń béèrè fún tó bá tó tẹ̀ wá lọ́wọ́ ká tó lè máa kíra wa. Ṣùgbọ́n ní àkókò tá a ṣì wà yìí, ojú iṣẹ́ la ṣì wà o. Ẹ má jẹ́ kó wá sùn wá, ẹ má jẹ́ kó rẹ̀ wá. Ẹ jẹ́ á forí tì í. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ á forí tì í dópin. Ẹ jẹ́ á forí tì í dópin. Òmìnira ò ń ṣe ọ̀fẹ́. It's not free. It's not free. No going back ni. Bẹ́ẹ̀ ni, ẹ má jẹ́ ká torí pé àwọn àṣìṣe kan ṣẹlẹ̀, ṣùgbọ́n ohun tí a kàn ń sọ fún yín ni tá à ń sọ fún àwọn aṣíwájú wa ni wípé ẹ má sọ pé ẹ fẹ́ lọ bá olórí kankan. Àwa tá à ń ja ìjàngbara yìí ni olórí. Ẹ gbàgbé olórí kankan. Ẹ ẹ̀ ní ọba kan tó jẹ́ olórí yín. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹnu mo fi ń sọ. Bẹ́ẹ̀ ni, a à ní ọba kankan tó jẹ́ aṣíwájú wa. Ẹ gbọ́ bí bàbá yẹn ṣe analyse ẹ̀ lẹ́ẹ̀kan. Èmi àti ìwọ ni olórí. Kò ń ṣe àwọn tí wọ́n ń support wọn Nàìjíríà kọ́ lolórí. A à lólórí nílẹ̀ Yorùbá o tó dúró síbì kankan ju àwa tá à ń béèrè fún òmìnira. Àwa gangan, àwa ni olórí. Not àwọn ọba tó ń fi wá ṣe cash out kiri. Bẹ́ẹ̀ ni, mo dẹ̀ sọ ọ́, ìkóríta ibi tí a dé yìí, tí ẹnikẹ́ni bá jáde síta tó bá wá sọ fún mi wípé má bú ọba mọ́, má bú kiní kan mọ́, a máa tàṣẹ mọ́ra wa o. A fúnra wa láṣẹ gan gidi. Ọlọ́run, ọba kan ò lè máa fi mí ṣe cash out kiri, kó máa dán tó ń ra ilé sí Amẹ́ríkà, ra ilé sí London, ṣe gbogbo ẹ̀.
àwọn àgbẹ̀ wa àwọn ò lè dínú igbó, wọn ò lè dínú oko kán ṣe bó ṣe wù wọ́n nínú oko. Ẹ wá ní ká má sọ̀rọ̀ séèyàn kan mọ́. Ohun táwọn náà bá ní tán fẹ́ fi attack wa padà yẹn kán máa gbé bọ̀ ọ́. Bẹ́ẹ̀ ni, àṣẹ tí location 419 ti gbà kúrò lọ́wọ́ wọn, òun lẹ ṣẹ̀ fẹ́ máa pọ́nlé. Sí àṣẹ kankan mọ́ lẹ́nu wọn jọ̀ọ́. Kán get out, kán lọ kóra wọn jókòó síbì kan, get out! Nonsense people. Ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ ṣé gan ni, a jọ délẹ̀ lérí, èmi àtẹ̀yin á jọ délẹ̀ lérí ni lágbára àṣẹ Èdùmàrè. Wọn ò ní fi wá ṣe àwátì nígbà tí ilẹ̀ Yorùbá bá dúró. Nígbà tí a bá na àsíá Yorùbá nation sókè, àtèmi àtẹ̀yin àtàwọn ọmọ yín àti gbogbo ohun tẹ́ ẹ̀ ń rí tínú yín fi ń dùn, a à ní wá wọn tì o. A jọ máa délẹ̀ lérí ni. Ó dàárọ̀. Orúkọ Adonai. Ó dàárọ̀ sà, ó dàárọ̀ mà, ẹ ṣé gan ni. Oòduà á gbè wá, kò ní gbé ìran ọ̀dàlẹ̀, àṣẹ Èdùmàrè.